Agbára káká la fi láyé ọ̀nà ìgbàlẹ̀ ò ṣe bá ju ìwọ àjẹ́ tó pọ̀ mẹ́jọ ní ọlẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ àṣàyè rẹ̀ àjà ló máma lẹ́rù òye. Àjà ló lẹ́rù àjà ló lẹ́rù. Kabigilugi ooo, kabigilugi ká gbóhùn igi, ọ̀pẹ lọ̀pẹ̀ kó gbóhùn ọ̀pẹ. Kádìjú ká ṣe pẹ̀lú ooo, káwé ni tí yóò sunkún ẹni ooo. Ká pìmùrì ká fẹsẹ̀ kọ́ gbà o, káwé ni tí ó ṣe ní pẹ̀lẹ́ o. Inú ẹ̀dá máa jìn láyé o, irọ́ ni wọ́n ń bá nípa o. Agbára káká ni wọ́n fi láyé agbára káká la fi láyé ọ̀nà ìgbàlẹ̀ ò ṣe bá ju ìwọ àjẹ́ tó pọ̀ mẹ́jọ ní ọlẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ àṣàyè rẹ̀ àjà ló máma lẹ́rù òye. Àjà ló lẹ́rù àjà ló lẹ́rù. Òbílẹ̀ jẹ́ ṣe bí tòun là ń wí o. Ẹni burúkú wá ṣe bàtẹ́ para fún o. Lè ṣe bí lè ṣe ka ẹ̀dá láyé ọjọ́ kan wá á gbàbọ̀. Dandan bá lọ àmọ́mọ́ dandan. Ìyẹn ogún ọdún jóni lọ́wọ́ fẹ́lifẹ́li o. Ló máa mú jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. Èyí ò ṣe ló máa gbà ó àjà ló lẹ́rù ó pẹ́pẹ́ ń parọ́ ní ó tèmi. Agbára káká la fi láyé ọ̀nà ìgbàlẹ̀ ò ṣe bá ju ìwọ àjẹ́ tó pọ̀ mẹ́jọ ní ọlẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ àṣàyè rẹ̀ àjà ló máma lẹ́rù ó. Àjà ló lẹ́rù. Ibi màdé ní tèmi àìfọwọ́ òru ògbóṣùpá ò ṣe dàwọ́ kò dandan màmá níyẹn o. Ìbílẹ̀ dàbọ̀ ibi jọ̀ bí màmá ní ọ̀la ọmọ aláàlá ní ilé ọ̀la ó máa kún ẹ̀gbìn ọ̀la ó fẹ̀gbìn mọ́ra ni inú ẹ̀gbìn lọ́la ń gbé o ẹ̀dá tí ó là yóò ṣe kó tó jẹ màmá ní. Bọ́tú bá là tó wó ogun la wálé ayé wá wájà òwe finú tọ́ ni níwọ̀n finú tọ́ rí mọ́ níwọ̀n. Agbára káká la fi láyé ọ̀nà ìgbàlẹ̀ ò ṣe bá ju ìwọ àjẹ́ tó pọ̀ mẹ́jọ ní ọlẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ àṣàyè rẹ̀ àjà ló máma lẹ́rù òye. Àjà ló lẹ́rù. Finú tọ́ ni mọ́ níwọ̀n, finú tọ́ ni mọ́ ooo, finú tọ́ ni mọ́ níwọ̀n, nítorí pé ó mọ̀. Lákúnlé, kí ló ṣe bí? Kí ló fọmọ mi ṣe gbọ́mọ mi sílẹ̀? Ọmọ mi, ọmọ tí mo bí. Kí lè lẹ́nu ẹ̀? Ẹ̀jẹ̀! Àjà ló lẹ́nu rẹ̀, pẹ́pẹ́ ń parọ́, ogun wa máa fogun, ogun wa máa ń lani lóògùn, inú ẹ̀dá jìn, kò sẹ́ni a lè finú tọ́. Ogun a máa lágún, ogun a máa lani lóògùn,
inú ẹ̀dá jìn kò sẹ́ni a lè finú tọ́ Mr. Soundtrack speak dákan mọ báyé ṣe jẹ́ ọjà rẹ̀. Kí ló ṣe òsùn ni? Ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà ẹ́, kí ló dé? Mo lálàá dádì lè mọ́lẹ̀ fẹ́ pa mí. Dádì fẹ́ pa ẹ́? Jesus, Ọlọ́run jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ sáwọn ọmọ mi kò ní ṣẹlẹ̀ sí mi lórúkọ Jésù. Àbúrò ẹ̀dá. Mo mọ̀ pé wà. Ọmọ bí jábọ̀. Tolú! Tolú! níjúwe ọkàn lẹ́yìn Tolú! ilé làákùn o ká tó sọmọ lórúkọ ara lé ọkàn rẹ ní wọn ò bójú rẹ bójú o ìmọ̀ràn ìkànnì tó Kí ló bá Daddy? ó ká ṣe jẹ́jẹ́ No, Daddy ò tí kú. Ó pè mí sí wọ́n bá mi sọ̀rọ̀. ó ṣe wọ́n ọjà rẹ. Kí lè lè wọ́n dábọ̀ ẹ̀bẹ̀ mi àtàwọn ọmọ mi. Dádì ò lè gbé, dádì ti kú lọ́wọ́. Yóò tún kọ́ wá sí. Ó ṣàlùwọ̀ orí mi lórí ọlọ́run. I think it's high time I leave this house. Ṣé bó ló kọ́ lọ́wọ́ kì í dẹ́rù báyọ̀? Ètí lákúlé ikọ̀. Lákúlé. Ṣé mi lòkú lákúlé wá dẹ́rù bàbá ẹ̀? Kúlé mi àti ẹ̀dẹ̀jọ́ sọ báyìí. Ṣe gbàgbé tí bá ní ẹ̀mí mi lọ àtàwọn ọmọ mi mo láti kúrò nílé. As residents of the state to patronize the waterways as an alternative means of transportation. This is in order to reduce congestion on the bridge while the mo fẹ́ ní kí n gbọ́ ní òsì tán kí wàá bá ẹ lókè ni lẹ́yìn trip mi tí mo lọ fún New Zealand yìí oyún ẹ̀ ló ti ń ga dáadáa ẹ̀ gbogbo èrò mi ni pé ká ṣe ìgbéyàwó wa ká ṣe white wedding kí everybody mọ̀ kó má dàbẹ́ ni pé mò ń gbé ẹ̀ pamọ́ mọ́ kò yẹ ń sìn gbogbo pọ̀pọ̀ ṣinṣin everything tó normal láti ṣe fún ìyàwó tó wà nílé ọkọ ká ṣe so ká wà ní for better for worse. Ọlákúnlé ká ṣe white wedding. Yeah. Kò burú o ó ṣáà ti tọrọ mi a ti ṣe introduction engagement àwọn òbí wa ti fi wá fúnra wa kì í ṣe pé mo sá kúrò nílé olórí ẹ̀ nìyẹn ká ṣe white wedding kí àwọn èèyàn wá kan wá jẹ rice kan lè pariwo and everything ìyẹn máa wá tó bá yá ètò ṣe kókó ní ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ kó máa grow títí láéláéláé kó má bàjẹ́ olórí ẹ̀ nìyẹn o lórí ti white wedding tó bá yá ìyẹn for now ṣáàjẹ́ ká máa enjoy ara wa lọ. àdéhùn mi mo understand ẹ bọ́ mo fẹ́ kó gbọ́ tọ̀dọ̀ mi náà mi ní fẹ́ kí nǹkan tí mo ń sọ yìí mi ní fẹ́ kó ṣẹlẹ̀ kó tó di pa ṣe ni o àìmọye àwọn ọ̀rẹ́ tó ti ṣe white wedding tí wọ́n invite mi tí èmi àti ẹjọ́ lọ síbẹ̀ tàdé rí tàdé mọ̀ kan jọ ń gbèdè sàn kó tó wá di pọ́n bẹ̀rẹ̀ sí ní fi bú ẹ pé kí ló dé tí wọ́n náà ṣe àbọ̀ gbé ẹ pamọ́ ni that is why tí mo fẹ́ fi ṣe léyìí tí mo sọ. ọkọ mi ṣé mi máa wá gba aláàbò ṣiṣẹ́ kó tó bá wọn anybody ní kó fẹ́ mi sọ èmi mo wà ní marriage èmi mo ṣe feel èmi mo ṣe wà happy so kò sí ètò kọ́ mi pẹ̀lẹ́ gọ́tẹ́ anybody bá fẹ́ ṣe kó ṣe ayàtọ̀ sí wa. ọkọ mi tábà tí ẹni bá fẹ́ ṣe white wedding sí bí èlò la máa ná. Anyway ìyẹn ò kì í ṣe problem náà torí èmi fúnra mi ti ro kó tó di pé mo sọ jáde ó mọ èèyàn èmi náà dẹ̀ mọ àwọn èèyàn tó pọ̀ gan tá a máa fi ná 13 to 15 million naira mọ̀ ká máa wà òkè. 13 to 15 million naira. Yes. Okay, Lákúnlé tábà yọ 13 to 15 million naira inú owó tá a fi ń ṣe business ṣé kò ní jù capital ti lọ àbí
ọkọ mi jẹ́ ká work harder gbogbo owó tá a bá ní sí jẹ́ ká máa pump ẹ̀ sínú business wa kó lè grow kó lè blossom sórí tá a bá ṣe gbogbo ẹ̀ tá a kówó sínú ẹ̀ tá a make owó tówó a lè wá bẹ̀rẹ̀ sí ń pariwo wá fẹ́ ṣe wedding nù ẹ wá bá wa jẹ rice o but for now let's enjoy our marriage and work together and build our business empire ṣé o ti yé ọkọ mi. Adéwùnmí, that is why I love you. O ti smart jù. Ọgbọ́n bẹ́ẹ̀ lákàyè lé ẹ káàkiri báyìí ní pẹ̀lú ilé tó ti ní tẹ́lẹ̀. Anyway, tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn, your wish is my command. Kí ló máa jẹ? Jẹ́ gbogbo ilé tẹ̀ tí ń lọ sókè tẹ̀ ń lọ sílẹ̀ yẹn náà tẹ́ bá ti gbé wá náà la máa jẹ. Ó jẹ́ gàrí àtòmí mo rẹ́dí láti. Ó ti fried rice máa jẹ lálẹ́. Sorry jẹ́. Bẹ̀rẹ̀. àbí mo kúrò ní àwọn ẹsẹ̀ ìṣẹ̀ṣọ̀ ẹsẹ̀ black boy àbó yáwèrè ní. Wùmí ànọ́mbà tá à ń sọ̀rọ̀ ó jẹ́ kó yé mi pé same account ni wà tó kọ́ ẹjọ́ ń ṣe. Same account la ń ṣe. Kí ni ìdí tó fi rí mi? Ó ti pẹ́ dájú jọ ń ṣe bẹ́ẹ̀. It's not new. Gbogbo business ti bá ń ṣe báyìí ọkọ mi mú sí. Gbogbo tó náà ṣe èmi àti ẹ̀ náà ni. Owó tó bá wọlé fún bá èmi àti ẹ̀ lájọ ni. Nǹkan tó bá dẹ̀ wọlé fún òun èmi àti ẹ̀ náà lájọ ni. So I love ara wa gan. So ó ti pẹ́ tá a ti jọ ń ṣe yìí. We're used to it. Wùmí, don't you think it's a bit dangerous? Dangerous? How? Why? I don't get you. Má get me wrong. The intention is good. But in this part of the world, it really does not work like that. Ọkùnrin funny. Tó bá lọ dọjọ́ iwájú kan sí tó lọ róbìnrin kan tó wù jù ẹ lọ. Ṣé kàn ṣe inú owó tẹ́jọ́ ṣiṣẹ́ yìí ló máa ti máa tọ́jú obìnrin náà? Tó bá wà kàn tó ló gbà. Inú owó yìí kan náà tẹ́jọ́ ṣiṣẹ́ yìí ló ti máa starve. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ yìí? At the end of the day, ṣé o wà ní move out? This and many other reasons ni mo ṣe wò pé o dangerous. Oh Helen, òótọ́ ló sọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ gan. A lot ṣẹlẹ̀ láàrin lọ́kọláya. Ọ̀chẹ́ orí ọlá kò lè tèmi. Mo trust ẹ. Mo mọ̀ dáadáa, wọ́n dẹ̀ mọ̀. Ọlọ́run fi wá fúnra wa ni. Mo má mi kàn wípé ò lè ṣẹlẹ̀ sí mi láéláé. A máa bára wa kálẹ̀ mi. A máa gbó báyìí. Ṣé a máa lọ fún lọ́ọ̀jì náà? Mo bẹ̀rù yín o oníṣẹ́ yìí jẹ́. irọ́ ni o. Bàbá dé omi ti lọ tefetefe. yé pa. ìgbẹ́ là ń fẹ́ wé. ebi mo wí fún ọ ta ni ń jẹun tájá ń jùrù wò mí tí ilé bá gbóná mọ́ ni tọ́dẹ̀dẹ̀ ò sì ṣe é dúró sí tí yàrá ò sì ṣe é wọ̀ ẹ kó nítorí òun yẹra fún lé ọ̀hún ni. àkíyèká bàbá ẹ wí bẹ́ẹ̀ mo bẹ̀rù yín mo gbà yín bọ́. ebi mo wí fún ọ mo láàní rìn jìnnà rárá ebi wọn lòkù ọlọmọ kì í ṣẹ̀rù bá wọn ti ẹnu. ẹ̀yin àgbà sọ bẹ́ẹ̀ bàbá. àwa àgbà òun náà la mọ bá a ti ń pawó dàtáwo ṣe tó kù ọlọmọ fi ń ṣẹ̀rù bá wọn tiẹ̀ ìbáṣe wípé ó ròyìn tójú rẹ̀ rí kó tó jáde fún ọ ni ọba gbọ́. bàbá kó má ròyìn fẹ́mi o etí mi ò ní gbọ́ búburú kó lọ máa ròyìn fáwọn fámìlì ẹ̀ lọ́hùn ní tèmi fẹ́ kó ṣe ló ti ṣe yẹn. ó ti tán gbà náà tó bá jẹ pé yìí ló fẹ́. ẹ wò bàbá ẹ má bo kéré. ajẹ́rẹ́ ògúngún nísọ̀. ẹ wo bàbá. kílẹ̀ tí ìrì ó kú. ọkàn bí o tún ti bu epo sínú iná báyìí ní ìsìn. òróró fòfó ń ṣẹ́ oní òjẹ́ dáa. lẹ́yìn rẹ̀ mo wà tó o bá ń gbọ́ ọ ní bàbá kan bàbá ara tó mọ̀ yìí ìyá kò tún jí ọmọ. òṣìṣẹ́ tó gbé wá síwájú èmi kìíní tí n ò ní ṣe fún ọ wá tẹ́tì rẹ̀ bèrè jẹ́ kó gbọ́ mi o tó bá ti di òpin ọ̀sẹ̀ ìwọ tara ṣàṣà kó wá rè mí kìíní yìí. ọ̀sẹ̀ yìí àbí tọ̀sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tí ń bọ̀ wá fi sọ́kàn wípé bó o bá ti dé yìí o ọ̀lọ́ọ̀lé o torí mo ní iṣẹ́ ńlá kan tí n ó ṣe fún ọ àkànṣe iṣẹ́ ńlá ni pẹ̀lú orúgànjọ́ sì ní í ṣe gbẹ̀mí bá ti wá parí iṣẹ́ yìí gbogbo igbó
àti jù ní forí balẹ̀ fólú igbó tígi tọ̀pẹ̀ ìní ń dìrọ̀ mọ́ yèrè ó di dandan kọ́ mara yé ó mọ́ wárí fún wọn tí ṣúgà bá ti bọ́lẹ̀ báyìí ṣìkìtì lè ráàbò àtọkùnrin àtobìnrin ni wọn ò mọ̀ ṣùgbọ́n bí wọn ò bá rí ohun òní lè ṣe kankan ẹnu rẹ ti tọrọ báyìí ní èsì. màá rí bá ẹ ṣe káàbọ̀ díẹ̀ tá a tọ́jú ìwà báyìí. àwọn náà gbádùn ni. láti ẹ kó wọlé o. kọ́pátá báwo ni. pẹ̀lú bàbá mi ṣàlàfíà ni gbà ó lóde. mi ń bọ̀ náà lédè. káàbọ̀ báwo ni gbogbo ẹ̀ báwo ni káàmù. pẹ̀lú ọ̀nà ìwà ṣe tí mo bá yín dáadáa ṣá. àbí bá mi rè èmi gan múra ń sì pé kí n máa jáde lóde Ọlọ́run sọ pé ó máa bá mi. kí wàá ní gígẹ mímu báyìí. ẹ wo mo tẹ̀ ṣe wá òkè. mo dé ọ̀dọ̀ mọ́mí àwọn Tolú náà mi ò béèyàn kankan bẹ̀ kí ló ṣẹlẹ̀. mọ́mí Tolú onínà bíi obìnrin ó mà ti bọ́kùnrin mi ìsàlọ. ó máa yí fọ́níṣà wọn ò tẹ̀ jẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀ rárá. kí ló kan nínú ọ̀bì pẹ̀lú yẹn kí ló kan nínú ọ̀bì pé sùúrù wọ́n ẹ ti bá kí ẹ lọ. kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ilé tó wà lófìfo báyìí. àwa ti ta lé. ẹ ti ta lé. bẹ́ẹ̀ ni àwa ti ta lé. ok kí ni olórí ẹbí pín kan èmi ń bẹ àbí. wo àbúrò mi jẹ́ sọ nǹkan fún ẹ àwa ti ta lé àlè jẹ́ kó lórí ẹbí mọ̀ ìwọ náà mọ ọ̀rọ̀ lórí ẹbí pẹ̀lú old school àdí àwọn òjẹ́ kan mọ̀ o ṣàmàlájú wálẹ̀ ní kírudé wù mí pẹ̀lú ọkọ tó lọ fẹ́ kan lọ ta property àbúrò wa mọ́ wa lórí ni ìdí nìyẹn táwọn lọ ṣe sáré gbégbèsè yẹn pé kó tó bọ́ sọ́wọ́ dé wù mí àtọkọ tó fẹ́ so tó bá wá dọ́dọ̀ lórí ẹbí jọ má bò lórí ẹbí sọ̀ nǹkan kan o ti gbọ́n tí mo sọ fún ẹ àti gan pàápàá ara olórí ẹbí ò ti ìyàlẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ wọn ò lè sọ̀rọ̀ púpọ̀ tó bá dúró báyìí sí ibi fún ẹ kọ́kọ́rọ́ yóò. ìlú náà máa lọ sí ó dé ìlú máa fa ètò olórí ẹbí. ọ̀gá jájọ rẹ̀ torí bí tèmi ń lọ yẹn náà àpọ́mẹ́ǹtì yẹn ṣe pàtàkì. akúni kò jẹun olóòjẹ kò mu olóòmù. ètò oríṣiríṣi gan ti ṣẹlẹ̀ ìgbà tí mo lọ sáàbù yìí o. ìgbà mélòó tẹ́gùn bí dèèyàn bẹ́ẹ̀ ò bá ti sí àráǹdì àwọn adábàkùnrin àjọ fara wa jayé. Èlò. Ẹbí ìjókòó. Léwọ́. ó ṣe pẹ́ tó yìí mo rẹ̀ sọ fún ẹ pé mò ń lọ sóde. ẹ má bínú bọ̀dá mi èmi náà sáré dáwọn ibì kan ní ẹ má bínú. ok fẹ́mi lówó mò ń lọ sí pàtí tí mò ń lọ. bí èrò lè máa ní ìdí yẹn náà. màá ní 200,000. 100,000. Ẹ káàbọ̀. mánígà mo ṣe ẹ̀fẹ́ pẹ̀ bọ́ sí fún mi ní 100,000 lọ́wọ́ ẹ̀. 100,000 naira. Bó kí n ti di kò sóò kankan lẹ̀. Owó tó wà lọ́wọ́ wa gan pé 10,000 naira. Kò pé 10,000 owó tó wà lọ́wọ́ yín. Bọ̀ madam ẹ̀ náà mọ̀ pé lẹ́nu bí ọ̀sẹ̀ méjì ń sin gbogbo nǹkan dọ̀ọ̀lù kò sí ọjà. Àwọn èèyàn wà lọ́jọ́ sóde wa. Tí ọ̀sẹ̀ yìí ti wá worst. Ẹ wò lánàá throughout gbogbo tẹ ìyá kan lẹ́yìn mílíọ̀nù méjì péré ta ti ta. Kò sí nǹkan kan mọ́. Ó ga o. Ok. Ok mọ́. Ẹ wá bí. Torí mò ń wú ẹgbà tó ń sọ sí mi pé kò sọ́jà rárá ẹ̀ta kóòkì méjì ẹ̀ta gbẹ́ ẹ̀ta wo bọ̀ láti àárọ̀ ṣé wọ́n ti gbé àtàwọn rẹ̀ ti ń rán jẹnẹrétọ̀ ó dẹ̀ jókòó òun wo bọ́ọ̀lù mo fẹ́ bí ẹ ṣé bọ́ọ̀lù ló wá wò mí báyìí ni àbò wá ṣiṣẹ́. But esma a láti tan jẹnẹrétọ̀ náà wọ́n láti tan ó kìí sí àtọ́nà àrí lọ́jà àsàwọn èèyàn wa tá bá tún wà lọ paná tá àtàn jẹnẹrétọ̀ wọ́n máa lé òpá tiẹ̀ ti close down pápátá ni. orí ẹ̀ ti burú máníjà kí tó dídú sí ẹ lọ́pàá jẹnẹrétọ̀ yẹn. ṣọ́ọ̀fù orí gbalẹ̀ wọ́n ní kó lọ́pàá jẹnẹrétọ̀. Ok ma. Mr. Sako wambi tó bá máa pa jẹnẹrétọ̀ má pa mọ́ èmi lójú o kémi kú òun bí o torí o lọ́pọlọ rárá. àrùn bú ó pèrè máníjà ọkànjọ oníjọ níjà lè akọmìtà sótẹ̀ ń bí bọ́dá mi olóòlẹ̀ ti gbọ́ yẹn o kò sí ọkọ̀ọ̀kan lẹ̀ báyìí kí la fẹ́ ṣe. kí ni kí n wá ṣe o mo ní kí ni kí n ṣe so kí n dé patí káwọn ẹgbẹ́ mi máa náwó kí n máa ná ojú n tó ń fẹ́ fún mi nìyẹn. bọ́dá mi kí ló ṣe máa ń sọ bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ báyìí gan.
níjọ́ lè pẹ̀lú yìí pín fún 5 million báwo lẹ ṣe ṣòwò báwo lẹ ṣe náwó ẹ̀ náà kùnà ní apalẹ̀ yín ni. sórí pé ọpọlọ ẹ ó ti dorí kodò ó ní ọpọlọ ó dẹ̀ gbọ́ fọ́rọ̀ tó sọ yẹn òun béèrè lọ́wọ́ ẹ̀mí àgbàlagbà bẹ́ẹ̀mi ṣe náwó ìwọ ò ní bùkátà tó ń gbọ́ ni bùkátà tèmi ń gbọ́ ó tayọ èyí tí wọ́n gan lérò lọ. mo dẹ̀ sọ fún ẹ mo ní jẹ́ ká rọra lu hòtẹ́ẹ̀lì ká lù ú ta kò mówó wọlé mọ́. bọ̀dá mi a lè ta hòtẹ́ẹ̀lì owó tó pé jù láyé yìí owó hòtẹ́ẹ̀lì ṣíṣe ni. kò sówó tó pé bí hòtẹ́ẹ̀lì ṣíṣe tó pawó òun wọlé ń sìn. ẹ tó bá mọ wọlé sá mo wọlé tó bá yá. nísìnyí ogbọ́n tí wèrè tó lọ yẹn sọ ó lò dìde èdè kókì méjì lójú ayé ẹ láìkú ẹ ó dẹ̀ ran ó ranjú kalẹ̀ ó jókòó kárabàtà kalẹ̀ síbí hòtẹ́ẹ̀lì títà tẹ́. jẹ́ sọ fún ẹ dandan kọ́ ní ìdàgẹ́ mímú o bọ́sàn ò bá dùn jájẹ̀ bẹ́pẹ́ díẹ̀ kọ́ ni mo fi ju ẹ lọ o èmi sì lọ lórí ẹbí. ẹ wọ ẹ kọ́ lọ lórí ẹbí bàbá gẹ́gẹ́ ìwà ń bẹ kò tí kù. bàbá gẹ́gẹ́ kọ́ bàbá kẹ́tù ni ṣé ìyẹn èèyàn nìyẹn lójú ẹ ẹni tó ti lọ́ ń lọ ẹ. ó dà tèmi ni wípé àta hòtẹ́ẹ̀lì basic. ẹ ta hòtẹ́ẹ̀lì ṣàléwá. ajá ló mama lẹ́nu òye. ajá ló lẹ́nu. ajá ló lẹ́nu. lọ́mọ ládìtì ìwọ mo tún jírí lóòrọ̀ yìí ká ṣòro ta ni ká tún pa bọ̀gùn báyìí ní ìsìn. ṣàléwá àbúrò mi ni o ó ti fẹ́ fi àbọ̀ ìwé tó kà ó ti fẹ́ máa fi rẹ́ mi jẹ o tó ti yé yín ṣùgbọ́n èmi náà wá fẹ́ jẹ́ kó mọ̀ pé ntàgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà bàbá mo fẹ́ kọ́ lọ́gbọ́n. àjùmọ̀bí òkan tàánú ẹni abínibí ń dání ṣàléwá ti fẹ́ mọ ọdọ́gbọ́n dalẹ̀ nú o. bàbá ṣàléwá ti dalẹ̀ ẹ̀yin àgbà náà ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. ẹ wo hòtẹ́ẹ̀lì tí àbúrò wa olóògbé tó fi lẹ̀ ṣàléwá ti ranjú mọ́ ó ti fẹ́ gbẹ́sẹ̀ lé o. ẹ wá mọ tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí ojú ẹ̀ lára hòtẹ́ẹ̀lì yẹn kẹ́ ẹ bá mi wá àìrójú àìráyè kẹ́ ẹ gbé bá òní ẹjọ́ ọ̀la ọ̀ràn bóyá tó bá ti rí i pé òun wá rìn ní bèbí ẹ̀wọ̀n bóyá á jáwọ́ tèmi ni pé mo ṣàfẹ́ kó ṣíjú lára hòtẹ́ẹ̀lì yẹn torí kò sí tí mi ìbá sọ mo ní kó jẹ́ ká ta ó ní rárá mi ò mọ̀ pé tó fẹ́ ṣe fún mi ni bàbá ẹ má jẹ́ ìyà ò jẹ mí o tó ti ẹ bá mi kọ́ lọ́gbọ́n. àkànbí ọmọ ládìtì bàbá ọ̀kárì kò burú òró lọ́fọ̀fọ́ ń ṣe òní òjẹ́dá wòmíwò ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tóun ti bí ńlá àràn sí i tó o bá ń gbọ́ pírígidí ńlẹ̀ pírígidí ẹnikẹ́ni tẹ́fúùfù lẹ̀lẹ̀ yìí bá ti lè fẹ́ bá báyìí ó dilẹ̀ pírígidí pírígidí ọ̀ràn lọ́rùn ṣàléwá ó dọ̀ràn pírígidí ẹjọ́ kì í rìn lọ́jà kó jàre èmi kìíní yìí mo sọ bẹ́ẹ̀ fún ọ pírígidí ọ̀ràn lọ́rùn ṣàléwá mo tuntun sọ. bàbá ó dà bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́. ìwọ mọ orílẹ mo ti fẹ́ kẹ́ ẹ ṣe fún nìyẹn ẹ ṣé. mọ orílẹ dáhùn dání. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé. ẹni tẹ́ wá rè. yes ẹni tá a wá ẹ jọ wá náà. báwo ni ẹ̀yin ṣe jẹ́ ní hòtẹ́ẹ̀lì. èmi ni director hòtẹ́ẹ̀lì mi báyìí. ẹ̀yin ni director. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ abo lè síbi. abo lè bí báwo. abo lè bí báwo. so gbogbo àwọn olè tá a bá ti ń wá tààrí ibi lọ́ọ́ máa ń sá wá. iṣẹ́ ń sọ̀rọ̀ báyìí. ẹ̀yin ò kí máa ń béèrè iṣẹ́ táwọn èèyàn ṣe kẹ́ tó máa gbà ń sòtẹ́ ẹ̀yin àbí. kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. ọlọ́pàá ẹlẹ́gì o nígbà tí wọ́n wá rẹ́ǹtì yàrá sí ibà ṣó sọ fún mi pé lè ló ń jà dá mi lóhùn ṣó bá mi sọ pé lè ló ń jà. anyway madam ṣe rí gbogbo ìdá ìṣe yẹn kò ṣòro bí tẹ bá dàgọ wa ẹ máa ṣàlàyé ara yín ẹ jọ ẹ move. kí ló dé kí la gbé kí lẹ jù ẹ jọ kí ni tèmi náà. ẹ wọlé ẹ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jọ lọ́kùn kí ní ìtúbí nù ká ẹ má tì mí náà. ẹ bá wọn sọ fún mi lẹ́yìn báyìí. hello manager manager. hello àǹtí police station kẹ kí ló ṣẹlẹ̀
wọ́n ló lè ló tẹ̀ ẹ kí wàá ti sí pẹ̀lú yẹn. ok màá lọ rí dáàdì sílé fáńsì àánú bàbá yín bẹ̀. àǹtí mi police station bo gangan náà gbé yín lọ. ok Aládé police station àánú ń bọ̀ sí fún un. Like to do that makes it all better. No. Okay, hey, can we stop? Charlotte, right? You know my name, Sam. Don't act like you don't. I'm chief of staff here, and you know it. You and I, we can work on this together. We can figure this out. Because I'm a good person, you're a good person. We can, right? We can take together. I did read your book, by the way. Oh, great. I took issue with most of it. See, now I'm on her side. How are you? These are there. Oh, yeah, no, that down there is not my area. When the baby comes out, I'd be happy to join you. Until then, Godspeed. Give me 2 seconds to grab my kid. I'll join you. Yes, time here. Ẹ wọlé. Ẹ ká sọ. Ah. Báwo ni oyè? Ṣé wàá pa? Ọ̀rẹ́ mi. Báwo ni? Mo wà pa o. Ṣé gbẹ̀ ń dùn? Ìjọ mẹ́ta. Mo ò níyàwó ẹ̀ ńkọ́. Ah, Bímbọ́lá. Ẹlẹ́sẹ̀ díẹ̀ mà ló ń tiẹ̀. Gbogbo gbà jáde ni. Àná ló sọ fún mi pé àbúrò dáadé wọn kan ṣe birthday ní Abẹ́òkúta. Ó dẹ̀ tó lọ látànà mi ò tí ì rí kó dé. Ẹ ní sùúrù, ṣé ọmọ Abẹ́òkúta lòun ni? Ó yé mi náà lẹ́nu o. Ní ìmọ̀gbà tó tán mọ́ Abẹ́òkúta. Ìlàbẹ́ ṣe. Ó dà kò burú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa. Adé. Olóòótọ́ rẹ̀. Olóòótọ́. Òun ní òfojú ọ̀rọ̀. Kí lélẹ̀? Mágùn ni. Mágùn. Ìwọ kan nà ńlẹ̀ báyìí. Tí ìyàwó ẹ̀ bá ti dà kọjá, àbùṣebùṣe. Láìpẹ́, láì jìnnà tó bá ń yàlè, òtítọ́ àfojú hàn. Dá ẹ lójú. Bí ọṣẹ gidi ni. Òṣègùn mo rí ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún? Mi ò lè lajú mi lẹ́kìn kankan ṣe ẹ́. Ọ̀rọ̀ àwọn obìnrin tó bá ń yàlè, wọ́n ní tí ò bá parẹ́ á pọkọ. Mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó o kú. Àbí òkú àgbálẹ̀ ni. Òṣègùn. Dúpẹ́ rẹ ni. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n lọ. Jẹ́ kí mi tètè máa lọ. Ló wá jẹ́ iṣẹ́ lálejò. Àlejò kí ló fẹ́ ṣe mí? Níwọ̀n tó jẹ́ pé ìyàwó ẹ̀ ò sí nílé. Nǹkan má lè fi nǹkan sẹ́nu. Ẹ kú ilé o. Abímbọ́lá. Ọkùnrin ìbí tó yè ṣe wàá pa. Kò lè máa wo Ọlọ́run ló ní wàá bá mi o ti fẹ́ máa. Kí ló dé ṣé mi mò ń lé yín ni? Má bínú mo ti wà níbi tipẹ́. Mo jẹ́ kí ìdẹ̀dẹ̀ máa lọ. Ó kẹ́ yẹ dáná fún yín. Má wọ̀rọ̀ ṣe. Ó ṣe gan-an. Ó dàbọ̀. Bímbọ́lá. Abímbọ́lá. Yes, sir. Ẹ pè mí. Mo kàn tí ẹni kí n béèrè báwo ni pàtì. Pàtì dùn. Àmọ́ bí ṣe wà yìí, ó rẹ̀ mí. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n lọ sùn. Tí n bá jí, màá wá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Kí sì ti pọ̀. Ẹ ṣé. Lọ́rọ̀ sí i. Kábíkílùkì ooo, kábíkílùkì ká gbóhùn igi, ọ̀pẹ lọ̀pẹ kó gbóhùn ọ̀pẹ. Kábíjú ká ṣe ẹni ooo, káwé ni tí yóò sunkún ẹni ooo. Kábìmùrì ká fẹsẹ̀ kọ́ńfà o, káwé ni tí ó ṣe ní pẹ̀lẹ́ o. Inú ẹ̀dá máa jìn láyé o, irọ́ ni wọ́n ń bá nípa o. Agbára kàkà ni wọ́n fi láyé, agbára kàkà la fi láyé. Ọ̀nà ìgbàlẹ̀ ò ṣe bá gbé wá, àjẹ́ tó pọ̀ mẹ́jọ ní ọlẹ́nu ẹ̀.
ẹ jẹ́ àṣàyè rẹ̀ ajá ló màmá lẹ́rù òye ajá ló lẹ́rù ajá ló lẹ́rù òbílẹ̀ jẹ́ ṣe bí tòun là ń wí o ẹni burúkú wá ṣe bàtẹ́ padà fún un. Obi jẹ́ nsọ kankan fún ẹ gbogbo eré tọkọ ò lè bẹ ṣe gbogbo ẹ lèmi máa bẹ ṣe lẹ́nìí màá gbọ́ ẹ jìgìjìgì àyà já. irọ́ ni o anyway ẹnu òṣèdùn rẹ làṣẹ sí gbọ́rí ẹ wò by the time tí bá gbà yín mú gbogbo èyí tẹ kó sára yìí fún rẹ ló máa wálẹ̀. Really? pẹ̀lú ògùn Ọlọ́run. mo fẹ́ kó o ṣe mo tẹ̀ fẹ́ rí gbogbo ẹ̀. wọ́n ẹ̀ mọ̀ nǹkan ẹ jẹ́ yín ìdára mi náà yẹn. ẹ kò sí ẹ fún mi 1 minute. Ogun wa máa ń la nínú ogun inú ẹ̀ dájì adébíyèrè báyìí sẹ́ni a lè finú tọ́. èmi mọ̀ pé èmi kíra bọ̀ ní kó tó kéde. Ogun wa máa lágún ogun wa máa ń la nínú ogun inú ẹ̀ dájì kò sẹ́ni a lè finú tọ́. It's a soundtrack spirit dákan mọ báyé ṣe jẹ́ ọjà rẹ̀ tipátipá ni màmá ti máa ń sọ. Bá mi lọ sọ́dọ̀ ìyá Sàfù alámọ̀lá kó ra àmọ̀lá 100 naira fún mi kó dẹ̀ ra panla méjì ọ̀kọ̀tọ̀ méjì ṣàkí onígbàwẹ́ tó bá fáìn dáadáa kan àti ẹja gbígbẹ ẹyọ kan ṣó ti gbọ́ kó dẹ̀ gba ewédú àti gbẹ̀gìrì tó bá wá ń bọ̀ bá mi wá nǹkan tó bá tutù dáadáa tí mo lè fi tẹ̀ ṣó ti gbọ́. kò sẹ́ni tó máa dúró síbi bíbá. ṣó o wọ wèrè kí ló gbé ìbàtọ́ fẹ́ jí kó ṣe ọbí tí mo rẹ̀ ọjà rẹ̀ á rí ibi òkú olú ẹgbẹ́ ṣe ń pọ̀ bí ewé igi omi. ìmọ̀ràn ìkànnì tẹ̀gbẹ́ òsì ń gbà ó ká ṣe jẹ́jẹ́ bí ká jẹun. Yes. Daniel. Room what? Hold on now. Hold on now. Owó tí wà lára gbà. Owó kò sówó kankan lọ́wọ́ mi. 2 million naira tó lọ gbà báńkì lọ́sàn-án. Ṣé o ti gbọ́n sí? Kò sówó kankan lọ́wọ́ mi. Aláì, àwa láti wá pa ẹ̀. Bọ́ tó bá dẹ̀ mọ́, a máa pọ́n ẹ lápá, pọ́n ẹ lẹ́sẹ̀, a pọ́n ẹ lẹ́yìn. Ìjọ tó lọ́lọ́run ẹ máa pa ní ẹjọ́. Máa kọ́pẹ́tì pẹ̀lú yín. Ó wà ní wọ́dúrópù mi. Kọ́m sí ṣe. Kúlẹ̀ fẹ́. Fẹ́ mú látò. Báwo ni? Ìwà òkè abẹ́ máa ṣe. Àríwá. Ẹ tẹ́ kí a máa yọ. Kí ló ṣe? Má kú ni ẹ má kú kẹ̀kẹ́ta ẹ má kú kẹ̀kẹ́ta ẹ má kú kẹ̀kẹ́ta tó bá ti kú kẹ̀kẹ́ta ẹ kú ni. Síbò. Bímbọ̀. Ìwọ ní má kú lára. Ìwọ ní má kú lára. Má kú. Ẹ wo bọ̀dá mi mo rùn kankan ó dàbí pé n tẹ sọ fún mi tẹ́lẹ̀ yìí la máa ṣe. Kí ni ìyẹn o? Mo fẹ́ ka ta hòtẹ́ẹ̀lì yẹn. Hòtẹ́ẹ̀lì? Hòtẹ́ẹ̀lì wa kan náà. Kí ló dé? Àkọ́kọ́ o mọ̀ nípa iṣẹ́ hòtẹ́ẹ̀lì o ti ṣiṣẹ́ hòtẹ́ẹ̀lì rí dáadáa o tún kàwé jù mí lọ. Jẹ́ a ní sùúrù
òní lárí ó lè dọ̀là ń sìn kọjá tó ń gbéra kó tó bẹ̀rẹ̀ sí ta. irọ́ bọ̀dá mi èmi ni mo mọ̀ nǹkan tó jù mí rí ń bẹ̀ yẹn bọ̀dá mi wàhálà bẹ̀yẹn ti pọ̀ jù èní ẹjọ́ ọ̀la ọ̀ràn ni débi pé òtẹ́ yẹn go wàá tàtàrà máa ń yan bẹ̀rẹ̀ sí ń sá sẹ́yìn mo wá di ẹ̀ńtẹ́ pé àwọn ọlọ́pàá fi ń jẹun ní gbogbo ìgbà kí dẹ̀ ló fà á gbàdá pé gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi làwọn èèyàn ń gbọ́ níta àwọn èèyàn gun ònú tẹ wà tàrà mo máa wò pé kí la máa kàn wá wéṣọ òtẹ́ yẹn fún bẹ́tà kàtà dànù. ìyá má ṣe o kí ni ká ṣe báyìí. òun náà ni mo wá rí fún bọ̀dá mi ṣe ẹ̀gbọ́n kan tí mo sọ mo ní kẹ́ jẹ́ kàtà. kàtà kò tán mo ní kò tán gbàgbọ́ mẹ́ni agbọ́ ó wà sórí wà sọ́run bí Ọ̀ṣun Ẹdẹ ojókòó káwọn pọ̀ kalẹ̀ bí ẹran alẹ́ ó wúlò máa ń sọ̀rọ̀ fún ẹ ńgbà míì tó yẹ pé ọpọlọ ẹ dọ́ta kò tán. ìyẹn ìyá àṣàfù ti sú ẹ mú nígbà wẹ ẹ má bọ́ọ̀dì ẹ mú ní mẹ́rin máa débẹ̀ wà má bó ṣe ń fọ̀ tó jẹ́ wà máa fòsì jẹ́ yànnà wà máa jẹ́ yànnà. kò sí páàtì ẹran tó mọ̀ ó ti dẹnu ó ti tó ẹ àbí gidigba lóró bọ́n fi ń sílẹ̀kùn àìjẹun ológbò kọ́ ni ò jẹ́ ó tájá o bó ṣe ń worú àwa yìí ṣó ti yẹ ìdí nìyẹn tó fi wá máa mọ̀ pé mo jù ẹ lọ lọ́jọ́ orí gbogbo nǹkan mo fi jù ẹ lọ àti ọpọlọ àti gbogbo ẹ ìwé tó kà ṣé kò doríkodò ń sìn gbogbo ìwé tó kà ó ti doríkodò ó ti jẹ ilé iṣẹ́ run ó rí iṣẹ́ nu bọ̀lọ̀kù tó bá ní kó lọ mú 50,000 jáde ń sìn wèrè ara ẹ ò lè rí mú jáde o ó ti náwó tán màá dọ́dọ̀ ẹ̀ ń gbà míì nǹkan pàtàkì mo bá wá o kíní burúkú yìí oúnjẹ tó ń jẹ ló máa bọ̀dá mi kílẹ̀ tẹ̀yìn ẹ̀dá mi kílẹ̀ tẹ̀yìn ààrẹ rí wọ́n mọ̀ sí ẹran yìí dáadáa wọ́n pọ̀ fún ẹran yìí dáadáa ó ti ẹ̀ clean ó mọ́ ókè àtàmọ́. ẹ wo bọ̀dá mi. yes. ẹnu rẹ̀ láti sọ ẹnìtì tó bá wù yín sí mi lára ẹjọ́ yín kọ́ ṣó ti yé yín kí ló ń fàgbà ṣe wọ́n fi ń rẹ̀yàn jẹ ni ó dẹ̀ má bínú. tẹ̀síwájú mo rò pé ó fẹ́ bú mi sí ni oṣù kẹjọ ọdún kọ́ làwà yìí tó bá di àsìkò òjò ọdún tó ń bọ̀ àtà. ẹ̀rín máa ń pa mí bọ̀dá mi. ọlọ́run ẹ máa ń ṣe kọ́mẹ́dì gan o tèmi ni wípé ẹ ṣàjẹ́ ata hòtẹ́ẹ̀lì ẹ má bínú wọ́n máa ń fàgbọ̀yàn wọ́n máa ń fi àgbàyàn jẹ tẹ́lẹ̀ náà ni. ó ti di ṣíṣe. bàbá kúta sí ẹ náà lè máa ń wó tó pọ̀ ìgbẹ́. má sọ̀rọ̀ sí mi o má sọ̀rọ̀ sí mi rárá mi sọ lọ́rọ̀ ẹ o tó ti yé. ajẹ́ ìwẹ̀yìn tó bẹ lẹ́dẹ̀ jẹ́ tójú wo kò ta ló wá ranjú mọ́ n kò jẹ́ lé iṣẹ́ run tán o wá fẹ́ o fẹ́ tì mí sí. àti ẹ̀wẹ̀ fi mílẹ̀. kọ́lá wọn kọ́ ni mò ń pè ní kí ló ṣe wọ́n iná. ṣé àwa tá a ṣe nǹkan o rò pé àwọn tá à ń ṣe ni. ẹ wo àǹtí mi ò lérò pé ẹmọ̀kan tẹ́ ń ṣe o tí bàbá sílífọ̀ bá ti kàwé ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀ ti ẹ̀ka tátàtà ẹ gbọ́ wájú skul kọjá náà ẹ má bínú hòtẹ́ẹ̀lì tó wọ́ọ̀tì 100 million ẹ ta 30 million naira ẹ jẹ́ kẹ́ni kan mọ̀ nínú ẹbí ẹ jẹ́ kó lórí ẹbí gbọ́ wá pa ẹ wá ní kí wọ́n bá yà kí wọ́n èmi ò lọ́wọ́ sí gbogbo ẹ̀mí ní mi kò sí kan tó kọ́ mi pẹ̀lú ẹ̀. kí ló tiẹ̀ ń sọ lẹ́nu ìgàn pàpà olórí ẹbí wo kò sọ lórí ẹbí kankan bì kan mọ́ ọba sífà lórí ẹbí ṣé àbá kékeré tó yẹ pé wọn lè sọ̀rọ̀ mọ́yàn wọn lè dìde ńlẹ̀ kí làwọn yẹn fẹ́ ṣe nínú ẹbí mọ́ wo tó bá fẹ́ nìtì ló bá àbá sílífà á fún ẹ àbá sílífà làwọn àyàn gẹ́gẹ́ bí olórí ẹbí wa báyìí o àwa yóò tọ́ta ìwí tán olórí ẹbí bàbá gẹ́gẹ́ tó yẹ pé ní time from now ó máa kẹ́rù sí kòtò ni. ṣé ẹ roku wo bàbá gẹ́gẹ́ àbí. ta ló rọ kúrò wọn wọn ní ta ló rọ ikú rọ wọn ṣe wọn gbìyànjú tó ní bàbá 90 àbúrò wọn gan 80 years wà tó ti gbẹ́mí mi náà ṣáwọn fẹ́ ju sáyé ni. adéwì tó ń ṣagídí ó jáwọ́ ní yàrá síkò lọ́gbẹ̀ẹ́ tẹ̀lé bàbá sífà. ẹ wò kọ́ mu dání mi ò ní ọwọ́ sí gbogbo pálapàla yìí mi ò ní ọwọ́ sí. kọ́lá ok kò sí wàhálà ajẹmọ́nù wa. so bàbá irú ọ̀ni bọ̀dá àkànbí àti ṣaléwá tó ń pa fún yín látijọ́. àṣé ètè lọ̀rọ̀ má sì kú sílé lákànlé táwọn ọmọ yìí wá sọ fún mi jọ̀nà lọ. ọmọ àlè lákànbí àti ṣaléwá yìí yóò tiẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn. kí láyé ọ̀hún àwa fẹ́ dábàá yìí. kẹ́gbọ́n kọ́ máa ronú àti jogún àbúrò rẹ̀.
sùúrù o Dékọ́lá o dákun ọba mi wá ọba ń wá wù mí kàn gbogbo bíkíbi tọ́ba lè wá sí wá mi. ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù ẹ pẹ̀lẹ́ àbí kí n bá yín bu omi wá. má sì yọnu ìwọ tètè lọ bí tí mo yan òkè sí àṣàbí mi sálẹ̀ òkè ọwà. wọ́n yìí jẹ́ ọ̀run ṣáàdì ìbòjì ayé gbogbo wọn láyé yìí ṣe bá dọ́rùn àórò lè ṣe bí lè ṣe ka ilẹ̀ yìí o tọwọ́ rẹ bọ́ṣọ́ mọ́kẹ́ tó àjà ló lẹ́rù pẹ́pẹ́ máa rọ́jò ohun tó bá àjọ tèmi dandan jáde. ẹ káàsán wa. ẹ káàsán. ẹ jọ̀ọ́ má bínú Unique International School ni mo ń béèrè. Oh, Unique International School ibi tí mo lọ ni okay ṣe tẹ́ bá turn right ń sí ẹ máa Link Express tẹ́ bá ti lọ straight down the next turn to the left ẹ tún wá mú another right tẹ́ bá dé T junction yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú I think left. ṣebí school yẹn lẹ lọ àbí. yẹ ibẹ̀ mo ń lọ tẹ́ bá ẹ jẹ́ kí n explain ẹ fún yín tẹ́ bá mú right ń sí. ẹ jẹ́ kí n gbé yín ó máa jẹ́ kí jẹ́nu ẹ̀ easy fẹ́mi ni please ẹ jọ. ayé ta kò tí ó kú ọ àtàgbà kọjú gbọ̀ngàn lé aráyé ò fojú rẹ wọ ni bí ìkárajò ká má pọ̀ wá ní mr dọ́gba yóò yé wọ. ẹ jọ ẹ má bínú àti school yẹn lè ti ṣẹlẹ̀. no. àwọn ọmọ yẹn ń lọ síbẹ̀ àbí. yes. ṣé àwọn lè fẹ́ lọ kó ṣáàbí. bẹ́ẹ̀. ṣé èèyàn kì í sọ̀rọ̀ rárá ni gbogbo ọ̀rọ̀ tí mo gbé lọ yín yes no bẹ́ẹ̀ ni nìkan ni mo kàn ń gbọ́ ṣé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ rárá ni o ẹ ti rẹ́rìí pé gbogbo àwọn ọkùnrin tó bá ti fún obìnrin ní ráìdì bí wọ́n ṣe máa tó sùn lọ́wọ́ wọn wá bí wọ́n ti mi rí bẹ́ẹ̀ o àní ìbàtàn tí má tiẹ̀ nírú nǹkan báyẹn lọ́kàn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe gan ẹ ti jẹ́ kó sú mi pàápàá jùlọ mo rí pẹ́ tí má rè ẹ̀dá ti bímọ. ọ̀nà skul ní ọ̀nà ṣẹ̀gàn ṣé ibi tẹ́ máa ń wá ní gbogbo ìgbà náà nìyí nínú ọ̀rùn kankan tó jọba tó ń rọ̀ náà bẹ̀ ṣe máa wá náà nìyí o bí bàtà ọkọ yóò kàn ń dà yín láàmú lè bẹ̀rẹ̀ sí ó yẹ kó wá káàkiri kan fún yín tẹ́fà kan máa dé. excuse me must you talk kí ló dé ẹ̀ ń bá mi sọ̀rọ̀ mi ò dá yín ló yẹ kẹ́ ti get message pé mi ò fẹ́ sọ̀rọ̀ mi ò mọ̀ yín rí ṣé torí mo wọnú mọ́tò yẹn lè fẹ́ máa for close in the private affairs what is that please park this car I want to come down ẹ jọ̀ọ́ park mọ́tò yìí please. okay ẹni sùn. please park this car. I will do that. please. Uncle, please, for God's sake, Efemisile. Unique school, Tebalo straight down the road. Every 2 turns to your left, Egba. Second one to your left. Ibeni school, Yewa, Ejo, Ekuru, Wajim, please. Okay, take me back to Sweden to bad being more fear long, my baby. But the promise me, no, all time works to mark the debit time of what Uncle, Ejo, Efemisile, me, more you now. You're a total stranger. Please, Ejo, my love. Ejo, my èmi kàn rò pé èèyàn máa ń okay I'm sorry please go on.
Mom, ṣé kò sí? Kò sí nǹkan kankan mi. Ó ti sùn ni. Wọ́n ìfẹ́ fẹ́ lọ sùn ni. Àbúrò ẹ̀ ńkọ́? Ó ti sùn. Ó yá lọ sùn, ọjọ́ ìní oṣù sùn. Ọjọ́ ìní ó dára. Hello. Hello, ẹ kálẹ́ sir. Oh, sorry, ṣé kò ṣe pé mo disturb yín sir, bóyá ẹ ti ń sùn. Ẹ̀rọ ta ni mo bọ́ sọ̀rọ̀? Déhùn mi lórúkọ mi. Èmi lóbìnrin tẹ fún ní lift lọ́sàn tí mo mú yín dé unique school. Má bẹ̀rẹ̀ jọ, mo ti sùn rẹ́lẹ̀. Ṣọwọ́ okay. I'm better. Ẹ jọ̀ọ́ ńkọ́, mo fẹ́ apologize for outburst mi lọ́sàn yìí. Mood tí mo wà lọ́sàn yìí ò dára, ẹ jọ̀ọ́ ẹ má bínú. And thank you so much for the ride. Yeah, Maori, it's okay. It's okay. Kò sí problem ṣọwọ́. Ẹ má bínú. Mi mọ̀ báwo la ṣe lè ra lọ́la. Ẹ jẹ́ kí n check schedule mi. I'll get back to you. Alright. Ṣé nọ́mbà yín ni? Bẹ́ẹ̀ ni nọ́mbà mi ni. Alright, Maori, máa pè é ṣe ti gbọ́. Okay, thank you. Ọ̀rọ̀ tó dára. Ayé oníbòjì, ọ̀run ṣáàlì ìbòjì ayé. Gbogbo ohun àgbáyé yìí ṣe. Bá gbọ́rùn àórò. Lè ṣe bí lè ṣe ka ilẹ̀ yìí o. Tọwọ́ rẹ̀ bọ́ṣọ́ mo kẹ́tọ́. Àjà ló lẹ́rù. Pẹ́pẹ́ pààrọ̀ ni o. Ohun tó bá àjọ tèmi. Dandan ṣáàlì ó jẹ́ tèmi. Ogun wa máa bogun. Ogun wa máa ń la ní òògùn. Báwo ni? Mo ń pe nọ́mbà yẹn ń sọ switched off. Ṣé kò sí? Ọ̀rọ̀ mo pe nọ́mbà kò lọ yẹn. Ìyẹn ò gbọ́dọ̀ jọ ẹ́ lójúmọ́ ṣùgbọ́n pé network wa ń bíbá kò really reliable. But the truth of it ni pé mo ní project kan tí mò ń ṣe lẹ́nujọ́ mẹ́ta. So òun ló really take most of my time tó fi ń jẹ́ kí ara yìí ríra. Gabriel project ṣé dídín ló pè mí ni arúgbó tẹjọ ń gbéra yín kiri tẹjọ ń ṣòṣì kiri ṣé òun ló ń pè ní project wò á tó ẹ ti wọn á fi ẹ ṣòwò ni wọn á fi ẹ ṣòwò fún àwọn ọmọ wọn ẹ kàn ń ṣòṣì kiri ẹ lè ń ṣe kínní. mi ò mọ̀ pé o ti já tó yìí gba tó ti mọ̀ pé arúgbó kan ni mò ń pè ní project wáyé tó ṣe ń lọ fún ìjò wáyé tó ṣe ń dára ẹ láàmú àti pé come to think of it fine arúgbó àbí ìwọ tó rúgbó jọ́ tún yọ lọ nínú gbogbo bùkátà tó wà nílẹ̀ èwo ló gbọ́ rí ẹni tó wá ń pè lárúgbó yẹn ká tó ṣe báyìí ó ti dá wa lò jọ́ sọ fún kí ni ìwúlò tiwọ́ gbogbo ètò sọ yẹn wọ́n fẹ́ fi mí ṣe kíní kan fẹ́ forí mi ṣe kíní kan ẹ̀ sítórì mi kí náà sọ̀rọ̀ tó máa ń forí mi ṣe tọ́ dẹ̀ ń ṣe nǹkan tó ń ṣe yìí jẹ́ kó máa lò lọ ó ti yẹ wọn náà tíra ìkówó àwọn ọ̀ṣọ́ àti àgbọ̀rọ̀ gidi ló wà bá mi sọ. àtò ẹtì wọn tó gbé gbálẹ̀ yín lórí àrìndì. báwo ni iṣẹ́ ọkẹ́ sá. Okay, good job. I can see that in you. Jọ̀ọ́ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ èmi ìfẹ́ kó tó ń gbòdì bíi ti jọ́sí ni mo ṣe bẹ̀bẹ̀ sílẹ̀ ní advance. Ṣé gan-an? Ẹ bèrè mi ò bínú. Take care. Mo mọ̀ ipò ti marry. Ó dẹ̀ ti bímọ. Òrùka marriage ni mo ń wò lọ́wọ́ ẹ̀. Ó ṣe wá jẹ́ pé wọ́n ní kọlù dá gbogbo ibà. Uncle, it's a long story. Tẹ́ bá rántí pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ dọ́rọ̀ ọkọ mi ní mọ́tò lọ́jọ́ yẹn, mo snap. Nǹkan ra mọ́ yín. Torí pé tó bá sọ̀rọ̀ débẹ̀, ó máa ń bring bad memories. Bí ọdún kan sẹ́yìn ni làwọn armed robbers ni wọ́n pa ọkọ mi. And ever since then, èmi àtàwọn ọmọ mi lájọ wà. It wasn't easy at all. Gẹ́rẹ́ tọkọ mi kú báyìí,
òkú ò tiẹ̀ tí ì wọlé rárá làwọn ẹbí ọkọ mi tún gbógun dìde wọ́n ní kí n fò kí n níṣó gbogbo ohun mi ọkọ mi ló gbà I had to stay alone with my kids. ẹ wo tí ẹ fẹ́ rántí because tí bá rántí báyìí I'm always sad. But story mi pẹ̀lú ẹ̀ṣọ́ afẹ́ jọra wọn báyìí. Oh yes. Orí èmi tó wo yìí ìlú òyìnbó ni mo ń gbé. Mo dẹ̀ fẹ́ ọmọ bímọ. Ó bí ọmọ méjì fún mi. Ṣùgbọ́n aláwọ̀ funfun nìyàwó mi. Èmi rò pé ọ̀dọ̀ àwọn èèyàn dúdú nìkan ni ìwà tí ò dá wà ní o. Mi mọ̀ pé òyìnbó náà nílò wà tó jọ bẹ́ẹ̀ lọ́wọ́. Nígbà tí ọmọbìnrin ń bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí pẹ̀lú mi nílé. Ilé ayé sú mi. Débi jẹ́ pé tí n bá ń bọ̀ láti ibi iṣẹ́ ń gbà mí tó bá kó bíi kọ́nà méjì tí máa dé ilé mi báyìí àyà mi máa ń la gbàrà pé kí ni mo mọ̀ tí mo tún fẹ́ bá lé ṣé kí n má tún yìí nearly every 3 days ni máa rí doctor tí máa wo bp mi ẹ mọ̀ pé obìnrin aláṣẹ nínú ìlú yẹn lọ́rọ̀ kan ṣá ó padà gbé mi lọ sí court ni ilé ẹjọ́ wọn ló dá ẹjọ́ ọmọ méjèèjì tó bí fún mi báyìí wọ́n gbà lọ́rọ̀ mi ni wọ́n kó fún wọ́n dẹ̀ gba gbogbo nǹkan tí mo ní like 80% of it ni wọ́n gbà tó kó fún nídìí wọ́n wọn ilẹ̀ fún mi ní o gbé láti street báyìí débi báyìí báyìí wọ́n gbọ́dọ̀ kó fèrè mi bẹ́ẹ̀ Olódùmarè ilé ayé wa sú mi gbogbo nǹkan rí jójó mi wọn pẹ̀lú àdúrà sọ́lọ́run àti létò àjẹsẹ́kù tí yòó ti ní tẹ́lẹ̀ Ọlọ́run gbàdúrà gbogbo nǹkan tún bẹ̀ sí ní padà sípò níjọ́ kan lèmi náà kan ilé wò pé ẹ̀dùn náà àjò lè dàbí lé láéláé ọjọ́ ń lọ lórí aláwọ̀ dúdú ohun mi fẹ́ mọ́ nǹkan tó jẹ́ àlẹ́ náà fún mi ní pé mo rí àwọn ọ̀rẹ́ tó ń fẹ́ aláwọ̀ funfun bíi tèmi tí wọn ò dẹ̀ rú problem tèmi ní pẹ̀lú ìyàwó tèmi báwo ni tèmi ṣe jẹ́ ohun tí ò yé mi nìyẹn o mo wá decide èmi ò ní fẹ́ ìyàwó nílùú yẹn mọ́ yẹ kí n wá sílé mo lè tún lélẹ̀ náà Ọlọ́run tún sọ pé kí gbogbo ẹ̀kọ́ tó máa lọ náà bó ṣe ń ṣe èèyàn mélòó ni mo lè sọ fún ṣe pé mo bí wọn lọ́wọ́ bọ́ ọmọ lọ́wọ́ mi kò ṣe sọ. nǹkan ẹ wo ní kálukú pẹ̀lú tiẹ̀ different strokes for different folks ṣé ti yẹ gbogbo alábàá ní challenges now ètò jù ní pé kọ́lọ́hún sí wa through kọ́lọ́hún kó gbà wá kó ṣẹ́gun fún wa ṣé ti yẹ ẹ move on pẹ̀lú life yín ẹ má ti torí pé ìyàwó yín òyìnbó ó ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo èèyàn ló bad ṣé ti yẹ we only have 2 tribes the good and the bad skin could matter religion will matter tribe will matter we only have good and the bad it can come in any form from any country ṣé ti yẹ ẹ wò ẹ má sọ̀rọ̀ ayé di àpọ̀n grandfather sílẹ̀ o ẹ má sọ̀rọ̀ ayé di old bachelor move on get a life be happy tẹ́sí bá dání a máa tún kọ́ ni. pé tí ẹṣin bá dání èèyàn láti tọ́gbọ́n ni tí èmi fúnra mi gan fẹ́ sọ fún ẹ̀sìn ni ipò tí ẹṣin bá dání èèyàn máa tọ́gbọ́n ni o especially obìnrin ilé obìnrin kì í pẹ́ ṣù o ò lè fi wí ọkùnrin àsìkò tó bá yẹ kí obìnrin ṣe nǹkan báyìí tí tàmí bá ti lè kọjá gbẹ́rẹ́ ọlọ́mọ ẹ̀ kò bó ti mú tàn lọ́wọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ you have to be prayerful ǹdẹ̀ nígbàgbọ́ pé gbogbo ohun tó ń kó lè máa bọ̀ láyé ìyàbí tó ti ṣe dàbí tó ń kó ṣàgbé wa lékè ẹ̀ that's my own gbogbo àlékè ẹ̀ ẹ̀ ń sìn náà fún àṣẹ.
kí lẹ máa mú kí lẹ máa jẹ tí ẹ mú kankan láti nǹkan. Ogun wa máa fogun, ogun wa máa lani lóògùn. Inú ẹ̀ dájì, kò sẹ́ni a lè finú tọ́. Ogun wa máa lágùn, ogun wa máa lani lóògùn. Ẹ ká sọ̀rọ̀. Ẹ jọ Miss Ellen wọ́n bu àríwó bí o. Ṣé kò sí? Kò sí. Ṣé personal ni àbí official? Personal. Okay, come have your seat. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kí ló ń ṣẹlẹ̀ gangan? So that màá lè mọ irú àlàyé tí mo ṣe fún yín. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Miss Ellen Ọmọbùwà ó jẹ́ ọ̀rẹ́ sí arábìnrin kan tó ń jẹ́ Déhùnmi. Ṣé rí Déhùnmi tí mo sọ yìí? Ìyàwó ẹ̀gbọ́n ti tèmi ni. Èmi lọ serve ni. Ìgbà tí máa padà dé láti ibi tí mo ti lọ serve, adélé àbá wọn. Wọ́n kàn déédéé fi matrimonial home wọn sílẹ̀ ni. A gbìyànjú àti wá wọn sọ́tún sósì àárí wọn. So wọ́n wá sọ pé bí a ti bá rí Miss Ellen pé wọ́n lè mọ movement wọn. Torí ẹ̀ ni mo ṣe wà níbí báyìí. Ẹ̀wọ̀n nítorí nǹkan tó ẹ sọ́nsìn ló máa jẹ́ kí n explain nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Ṣé ìgbà? Ṣẹ̀rí Miss Ellen tẹ́ ń bèrè ẹ̀. Tí bá ní kí n sọ as in kí n júwe ilé wọn fún yín, ẹ lè bá wọn lé. Even mú yín bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ sí psychiatric hospital náà wà. Kí ni mo ṣe ń bẹ̀? Kí ni wọ́n lọ ṣe ní psychiatric hospital? Ó bẹ̀ wọ́n díẹ̀ ni wọ́n dẹ̀ gbé wọn lọ síbẹ̀. Àǹtí ẹ wojú mi, ẹ bá mi sọ̀rọ̀. Psychiatric hospital tá à ń sọ yìí wọn kì í wo ibà àbí jẹ̀díjẹ̀dí ńbẹ̀. Sorry, àbí àǹtí Ellen ti ya wèrè ni. Ẹ má pariwo. Àbúrò lásọ fún ọmọlúwàbí. Ṣé ẹ understand? Kò dìgbà tí má tó máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún yín kẹ́ tó understand. Ilé ọkọ ẹ láì gbóhùn abẹ́rẹ́ kúrò nínú dúkìá tọkọ fi ilẹ̀ fún. Ọ̀rẹ́ rẹ̀ tọ́jú agbẹjọ́rò òun náà tán yàwèrè àbí. Yàwèrè. Àkànbí àti Sàlíwà wọ́n ta dúkìá àbúrò wọn tọ́jà rẹ̀. Wọ́n ta láìpẹ́ ọkàn. Eégún àti wọlé èèyàn àti rúgbà gbòdì tani ọ̀sà ìmọ̀ gbé èèyàn àti tó bòdì ló gbégun àti tọwọlé. Ẹ fún àgbà. Àkànbí ní dára bí ọba sì lọ fógun ọdún ọjọ́ kan ṣoṣo tó bá. Fókùn yọ tàtọ̀yìn gómìnà tàtọ̀yìn ẹnìkan ó lómi lẹ́yìn ìṣẹ́jú àwọn lọ. Bọ́lá ó gbé àbáyé ọba wá Àjàó babaláwo Gbógìlà lọ. Àjàó babaláwo Gbógìlà. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àti pé níbo ni màá ti rí níbo lọ́dọ̀ ẹ̀ gan-an. Ẹ pẹ̀lẹ́. Ó lù ú bẹ́ẹ̀ mọ́. Ó máa fún iná láti rà. Ó lù ú bẹ́ẹ̀ mọ́. Ó yé mi sẹ́yìn. Everything máa wọ́n bó ṣe ó ti ẹ̀dá sísítà mi sísítà mi ló ẹ̀ṣẹ̀ wọlé ẹ̀ náà ok hold on fún ọ sísítà mi ti sọ pé ó wà ní France. Hello ma ṣe wà pa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn fámìlì nǹkan mà
Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa mà. Ẹ ṣé mo dúpẹ́ mà. Yes ma. Okay, ẹ bá mi kí àwọn family kẹ́dẹ̀ ní lovely day ma. Ẹ ó dàn fún darling. Yeah, hello. Ẹ má worry. Like I said, gbogbo nǹkan tẹ́ sọ yẹn ni mo ti gbọ́. But èmi náà I'll get back to you before the day is over. All right ma. Yeah, can you nice it? See that? Sure pa. No, all right, bye. Ṣé ẹ̀gbọ́n ò ní sọ pé mo dàgbà jù ẹ lọ? Kí ni nǹkan tó mí ìbàyẹn nǹkan tó sọ yẹn? Ó ti gbà yí pé abroad lòun ń gbé. Ọ̀dọ̀ àwọn ìdẹ̀ni irú nǹkan yẹn tiẹ̀ ti ní meaning jù. Age is just a number to them over there. You understand? Ẹni táwọn bá ti nífẹ̀ẹ́ àwọn ti nífẹ̀ẹ́ ni. So ìwọ ò nífẹ̀ẹ́ mi ni. I love you. Of course I do love you too. Okay, that's for me. Thank you. Now I need to know. Wo, mama just say later. Yellow, yellow. Should go. For me, should go. Oh, I need to find you. Àdùnmájẹ kẹ́lẹ́ mi fẹ́. Máa wọ orí wa jẹ́ yìí náà. Kọ́kọ́ ìjẹun náà. Ṣùgbọ́n fàyà. Lọ́sẹ̀ mi. Rájà o. Ẹ pẹ̀lẹ́. Babaláwo ògbóge là. Ẹ pẹ́ bàbá. Ó ṣe ọmọ pọ́nlé. Ọmọ ó ti dú rẹ̀. Orí Àkànbí àbúrò mi. Òun ní dáná ogun. Sílé àbúrò rẹ̀ tó dolóògbé. Ẹ pẹ̀lẹ́. Ó sì ti bà nǹkan jẹ́ jìnnà. Ọ̀wẹ̀ tí mo wá fẹ́ bẹ̀ ọ́ ní kó bá ń dáwọ́ ogun náà dúró, kó bá ń pẹ̀tù fóògùn, kó sì bá ń pègùn. Torí àwọn tí ọ̀mọ́wọ́ mẹsẹ̀ aláìṣẹ̀ ńlá kan bí ń jẹ́ ń yá. Ìyàwó àbúrò rẹ̀ ó fa yọ̀gọ̀yọ̀ ilé ọkọ rẹ̀ láì mú nǹkan kan nínú àwọn kọfí ilẹ̀. Ọ̀rẹ́ ìyàwó yìí ọ̀tán yà ní wèrè. Ìyún Àkànbí náà. Èyí ojú mi rí nìyí o. Tó sì mọ̀ pé mi bàbá rẹ̀ àjọ jẹ lérewé ni ẹ̀. Àwọ̀ òkùnkùn láṣì. Àti gbọ́ pé mo fọjọ́ ogbó mo fi bí náà àbí mo sọ̀rọ̀ sí yẹn. Ìdí nìyí tí mi ránṣẹ́ sí ọ. Kó bá ń ṣiṣẹ́ tọ̀ ọ́ kí gbogbo ohun tó ti lọ padà bọ̀ sípò. Tí ẹlẹ́bi ò ní jàre táláre ò sì ní jẹ̀bi dákun ṣàánú. Ọ̀dà bàbá ibi tẹ́ ẹ̀ sọ dé ó yé mi. Àgbàtán báyìí ni ìgbà gbọ̀pẹ́. Iṣẹ́ tá a bá sì rán kọ̀ òun ni kọ̀ jẹ́. Wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan. A wà wá ọ̀nà àbáyọ. Gbogbo ìdè tó dè, gbogbo bí ó bò mọ́, a wù tegbòtegbò. Bàbá, ó ti di ṣíṣe. Ó ṣeun. Bàbá. Ó ṣeun. Ọmọ Ẹ rọra o. ọ̀kẹ́ ó ṣeun. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ kú àgbà. Ó ṣeun. Ẹ kú àgbà o. Sáà ń gbé ẹ̀sìn yìí. Akọ́dá ayé ìbà o, aṣẹ̀dá ayé ìbà. Ìbẹ̀yìn ìyá mi òjijì fi. Arógbó aṣọ mọ́ balẹ̀. Ẹ̀yin ọ̀ṣàlàńṣóló. Ẹ̀wẹ̀ nínú omi ṣálóṣáló. Ẹ̀yin ọ̀wọ̀n ọ̀mọ̀jà. Tẹ́ ẹ kọ́ mọ níbẹ̀ ojú àlá. Ìbàdà báyìí bá tẹ̀ báyìí bá kíndìnrín àwo de ìlà rẹ̀. Ìbàrọ̀ mi ọ̀gbẹ́rẹ́gẹ́dẹ́ lójú Olódùmarè. Eléyìí tí mo wá ṣe lé ní ẹ má jẹ́ ohun mi o. Ẹ jẹ́ ojú mi ń ṣe o. Gbogbo orúkèrúdò tí ń ṣẹlẹ̀ nídìílé Ọládìtú. Ìdè tí wọ́n dé ibẹ̀ ni mo fẹ́ tú báyìí. Àdìtú báyìí là á dirú. Àdìtú là á diyọ̀. Bàbá digi àtú ni. Àkànbí ni o. Òun ni Lúsídà. Òun ló di dìgbòlugi tó ń da ìdílé náà láàmú. Láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, gbogbo ìdè, gbogbo orúkèrúdè tó dà sínú ìdílé náà, wọ́n bẹ̀rẹ̀ sí tú báyìí. Kí gbádùn wọn bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ilé náà o. Wọ́n mọ́ rògùn ìgbóná o. Ìyàwó tó lé jáde, àtọ̀rẹ́ tó yà ń wèrè, wọ́n bẹ̀rẹ̀ sí gbégbé ayọ̀ báyìí. Kára wọn bẹ̀rẹ̀ sí sàn o. Kára wọn bẹ̀rẹ̀ sí sàn. Kára wọn bẹ̀rẹ̀ sí sàn o. Kára ó tù wọ́n. Kọ́ mọ gbégbé ayọ̀ o. Kọ́ má ra burú nínú ilé náà mọ́ o. Tó báyìí ń tolúwo tùfẹ́ ń tẹ́jú gbọ̀dọ̀ bí tó bá tukunu báyìí ní túbẹ̀ ò lè gbé mu adébábárúgbó abẹ́wú kékeré lórí tí ń sọ sọ́jà ìdìbò mẹ́kùn tí ń lọ rèé tàbá tí ń lọ rèé tàṣẹ ìta fúláyì lásògùn tá a fún kan ìkan sọgbọ̀n tá a fún ẹyẹlé lẹyẹlé fi sàádọ́ta. ajá lọ jì
gbogbo òde bẹ̀ ọ bẹ̀rẹ̀ sí tú báyìí. èmi ya wèrè èmi wèrè. ẹ ya wèrè ẹ sick lásán ni kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣàìsàn. mo dúpẹ́ lọ́wọ́ náà padà ń tìyà. ṣebí mi náà ni mo ń béèrè question lọ́wọ́ yín tẹ̀lé ń dá mi lóhùn correctly. ẹ ní láti sunkún náà. hello aunty ẹ káàsán mo ní good news fún yín o a kú oríire ẹ hold on. hello déhùn mi Helen ìgbọ́ wọn ni mo ya wèrè èmi ṣe mo ya wèrè lóòótọ́ ní dáhùn lóhùn déhùn mi. ẹ máa kún alára láìpẹ́ ẹ ṣe. Olúwa ṣeun. Mo ń lé ẹ káàkiri látijọ́ yìí òun fi mi ṣakọ òun ṣe bó ṣe ń wẹ̀ mi wàá mọ̀ pé o lè ju ọ́ lẹ̀ báyìí. mi kò mọ̀ pé serious tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣẹ̀ mọ́ sí pé serious ni. ṣó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo serious àbí o ti gbóòórùn owó orí pọ́ láti dé owó ti dé ṣe o. owó ṣe mí pinto pé ẹ fẹ́ náwó fún mi sí màá bẹ́ẹ̀ sì máa tà sí. ẹ gbà mí kí lóbìnrin mọ̀ owó lóbìnrin mọ̀ màá wá náwó yẹn fún ẹ. èmi á náwó kẹrù ọmọ ọlẹ o tí ì rí nǹkan kan o ló yẹ ká bẹ̀rẹ̀ báyìí. ta ló mọ̀ tó lè bá a ṣe visa South Africa ká kọ́ lọ fọ́sẹ̀ méjì ká lọ ṣe sí a kí n fi bí $15,000 kí n fi bà ẹ́ jẹ́. $15,000. kò tán síbẹ̀ tá a bá padà dé kí n wá fi picanto kékeré kan kí n tì bọ̀ ẹ́ dì. Pican what? Ọlọ́run. Irọ́ ni picanto. O mọ nǹkan kan. Ṣé pé máa fún picanto? Oh, believe me. Say it's a lie. Yeah, darling. Ẹ ṣe. Mo ń bọ̀. Ẹ̀dùn náà. Ọba tí mo ní kó fún mi ní yàrá dà. Wá ọ̀rẹ́ ó ti ẹ̀ jẹ́ gbọ́mọ́ géèmù tó fún ẹ báwo ni. Wo 30,000 mo fi stake mo jẹ jágbàjàgbà. Èmi tí mi sẹ́ni olóòtú tó ẹ̀kọ́ 5,000 mo fi sí o tí mo ṣe fàájì láta rọ. Máa wo máa ga yóò. ní kọ́ fún mi sí ni o. Pẹ̀lú gbogbo ètò òun mú ni. bíbẹ̀ ẹ̀kọ́ next week kò sí bákà fún ẹ o. Hello sister, how are you? Jọ̀ọ́ má bínú sister mi. Gentleman tó jókòó sí ẹ̀gbẹ́ lẹ́ǹkan yẹn ṣé bí Mr. Akànbí Ọládìtì lórúkọ wọn. Actually mo mọ̀ sí Akànbí bò mo ìmọ̀ pé wọ́n jẹ́ Ládìtì mi mọ̀ sọ́ni mọ̀. Ṣé kò sí sá? No, don't worry. Ẹ ṣọ́. Kò sí wàhálà. Mo gbọ́ ti yóò fẹ́ ẹ̀gbọ́n ilé ìtàn náà ẹ bá mi tán ẹ̀ náà. Kò sí wàhálà. Akànbí Ọládìtì. Ẹ jọ̀ọ́ ta ló mọ̀rúkọ yẹn o. Ẹni tó mọ̀ ló ń dárúkọ ẹ̀ egungun mọ́ ni ènìyàn mọ́. Ẹ mọ̀jú yìí ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni a kì í gbókèrè mọ́ dídùn ọbẹ̀ súnmọ́ mi kó wá jókòó. Jókòó. Ẹ má bínú. O ì tí ì dáná. All right. Yà á kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ọmọ prince. Lébìtì mẹ́ta. The only prince náà ni ọmọ màmá ẹlẹ́ja. Ọmọ màmá ẹlẹ́ja. Màmá ẹlẹ́ja.
èyí tó wà lébùté mẹ́ta màmá ẹlẹ́ja. dúró Kàmọ́rù. Oh God, my friend. irọ́. ṣé ojú mi ti àparẹ́ náà nìyẹn ni. Kàmọ́rù. Oh yes. kí ló jẹ́ tó fi tó yìí. gbẹ́jẹ̀kẹ́ abolúwọ̀ ọba ló ń ṣọlá ọlá nìyẹn ọlọ́run ló ṣọlá ẹ̀ mi ò gbé nǹkan kan jẹ́ ní tó fi tètè dá mímọ́ náà nìyẹn mo ti tóbi yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ṣé ilé epo ló ti ń ṣiṣẹ́ ni. no ilé epo bí báwo èmi ò ṣiṣẹ́ nílé epo ọlọ́run ló ṣògo ti ẹ̀fẹ́ mi and as a matter of fact panla lèmi máa ń tà lèmi máa ń export United States of America, United Kingdom, Republic of Ireland, Italy, Canada, and so on and so forth, etc. máa ń lálẹ́ mi máa export. ká jẹ́ pé o ti jẹ́ kan náà àwọn tó ti travel lọ sí abroad rí tó bá ti lè fi ẹnu kan panla ẹyọ kan gbà wípé èmi prince ni mo export ẹ̀ ni mo gbé dọ̀hún. ó kàn jẹ́ wípé business kan náà ni gbogbo a máa ń ranjú mọ́ níbí kì í ṣe pé owó epo nìkan kọ́ ló lówó lórí ń bí panla. ṣé panla bá lówó lórí tó tó yẹn ni. some of it kí ló ń sọ yìí panla sórí owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò bá ti fojú sí and of course èmi nìkan tí mò ń ta panla náà rẹ̀ owó orí ẹ̀ ń ṣe kéré mi o no amount of money tó lè kó sídìí panla tí èrè ẹ bá máa dé ìlọ́po lọ́nà 10 ni ló máa rí. Kàmú dúró ṣé tí n bá èmi ni o tí n bá kó bíi 15 million lé lórí nsìn èló ni máa jẹ. tó bá kó lórí irú panla gẹ́gẹ́ bí owó táwa ń ṣe at least profit tó máa rí lórí ẹ̀ tí ò bá wọ 100 million naira a kò fẹ́rẹ́fẹ́. 100 mi. yes it all depends on iye tó bá kó sí tó bá kó 30 million naira lé lórí ó túmọ̀ sí pé o máa rí èrè 200 million solid naira. bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. jọ torí Ọlọ́run báwo ló ṣe lọ mí nínú òdòdó tí mo fẹ́ rápálá wọlé. hòtẹ́ẹ̀lì làwà yìí gbogbo aṣọ kọ́lé yẹn ń sá lóòrùn ṣe mọ̀ pé girlfriend kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni mi ò ń ṣe business níbẹ̀ if not for pé bóyá amọ̀ra ni mo ṣe ń sáré sọ gbogbo eléyìí ọ̀gbẹ́ni kan ló dẹ̀ tún jókòó sẹ́yìn yẹn mo rí nígbà tẹ́ ń sọ̀rọ̀ mo rí pé ó ti jẹ rògbò ní kóbókóbó ní ẹnu òbò. mo mọ̀ wá ẹ̀ olóòótọ́ kò láṣìírí bó ṣe wà ní. mo ti rí bẹ́ẹ̀ jẹ́ ká exchange contact mo fọ́ nọ́mbà gbogbo ọ̀rọ̀ wa gbogbo aṣọ́kọ́lá ń sá lóhùn náà èmi ò ń ṣe business bẹ́ẹ̀ yẹn ṣe bí torí pé ó jẹ́ childhood friend mi ni mo ṣe ń sọ gbogbo eléyìí mi ń báyìí discuss ẹ̀ mo wá jẹ́ kí n fi nọ́mbà mi sórí ẹ̀ fún so tó bá ti dálẹ̀ ó máa yọ orúkọ mi ṣe store ẹ̀ ní smart mọ́ àwọn ọ̀rẹ́ kò lè tó yẹn. ọ̀rẹ́ má bá mọ́ nú ẹ̀ lórí wọn torí inú ẹ̀dá máa ma jèrè ó dìjọ́ lọ. àtàǹpàkò tẹ́rì níjúwe ọkàn léyìí ilé làákù o ká tó sọmọ lórúkọ aráalé ọkọ ẹni wọn ò fojú rẹ̀ wò ni o ìmọ̀ràn ìkànnì tẹ̀gbẹ́ ò sì ń gbà ó ká ṣe jẹ́jẹ́ bí ká jẹun ká má yọ ni ló ń ṣe wọ́n ò jàre ṣùgbọ́n àjà ló lẹ́rù pẹ̀pẹ́ ń parọ́ lórí asán. ilé ló tóbi gbaramgbaram yìí. ṣé eléyìí wá ní ilé tó tóbi eléyìí ò tóbi mo kàn rọra kọ́ eléyìí kékeré sí àárín Èkó ń bí torí ńgbà míì tí n bá ṣe business tán láàrin Èkó ojú máa fẹ́ romi àti máa lọlé kí n lè máa ríbi dé sí of course mo nílé ní VGC mo nílé ní Àjà mo nílé ní Victoria Island. nígbà tó wá ń pariwo tó bá délé mi tó wà l'Ábùjá ńkọ́ kí ni ìfẹ́ ṣe rẹ̀. ọlọ́run rọ́mọ ẹ onílé ń bí onílàjà o tún ní l'Ábùjá. mo nílé ní London náà káàkiri àgbáyé Amẹ́ríkà mélòó ló fẹ́ kà
ọ̀rẹ́ mi fìyẹn lẹ̀ sórí ọ̀la ìpẹ́ téèyàn fi nọ́là àdúrà tá a máa gbà ní pé ká tètè rẹ ní bálà téèyàn bá ti rẹ ní bálà ọ̀la ti dé nìyẹn fọkàn ẹ balẹ̀. owó pánlá yìí mọ̀ wá ń ṣe nǹkan o. kí ló ń sọ yìí lórí owó pánlá sórí àwọn businesses kan wà tó ṣe wípé tí ò bá ti ṣèrò ń bẹ táwọn èèyàn ò bá ti bẹ́ẹ̀ fojú sí èèyàn máa make profit rẹpẹtẹ oríire òwérò ó kàn jẹ́ pé owó tí gbogbo ayé bá ti fẹjú mọ́ ló máa ń náriwo nú pàǹlà pé ọ̀rẹ́ mi. elédùn àwọn àṣẹ tèmi náà o. Oh, how are you? Ọ̀rẹ́ mi, ìyàwó mi rè o, Maureen ló ń jẹ́. Àkànbí ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ pé mi àti ẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ pàdé tí mo ní ọ̀rẹ́ kékeré. Ẹ káàsán sá o. Káàsán o. Ẹ káàbọ̀ sá. Kó tọ́jú wa. Ẹ rẹ sá. Prince ó mójú lọ sọ́jà o. Ojú á tó ràn gànàràngànà báyìí mi ò ní fi mọ̀ràn wò. Nígbà tẹ́mi ò dá tọ́lọ́run dẹ̀ jogún owó fún mi ṣé mi ò ní jẹun tó dáa. Eléyìí dá. Ẹ rẹ sá. Wọ́n dẹ̀ ti ròyìn yín fún mi dáadáa. Ṣé kìí ṣe ńlá burú? Àà ò tí ò láburú kọ. Wọ́n ní ọ̀rẹ́ àtìgbà kékeré báyìí nìyí. Tó bá jẹ́ tìyẹn ni àjọṣe kékeré báyìí ni àjọ máa ń yí táyà ládùúgbò ni o wo a lè yí táyà láti Èbúté Mẹ́ta lọ sí Sùúrùlérè ṣùgbọ́n gbà yẹn o táyà tèmi ló máa ń gba fọ́ọ̀sì torí kékeré báyìí lòun ti tóbi ṣùgbọ́n èmi àfúyẹ́lẹ̀ mi jẹ́ ń délẹ̀. Ẹ jókòó sá ẹ jẹ́ kí n wọ kíchìn lọ́sẹ̀ kí wọ́n bá yín Prince. ọ̀rẹ́ mi ìgbà ogun ni kí n kó wà kí n náà lè bẹ̀rẹ̀ sí kó pàǹlà lọ sí Amẹ́ríkà. Mo ní láti ṣe sùúrù díẹ̀ o because gbogbo achievements next 3 trips gbogbo ẹ̀ ló ti wà fully booked and cargo ti àwọn ọ̀rẹ́ mi tajọ wà in the same line òun là ń expect lọ́wọ́lọ́wọ́ so wà á ṣe sùúrù tó pọ̀ díẹ̀ ṣùgbọ́n. wo please o ti ń yí ọ̀rọ̀ ẹ padà o kì í ṣe bá a jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí o kí ló dé tí o bẹ́ kémi náà ṣoríire bíi tiẹ̀ ni. kílà gbé kílà gbé mi ò sọ bẹ́ẹ̀ o. sweetheart ẹ ṣe jẹ́ kí wọ́n lo kágò bọ̀dà Chukwu kán lò fún bọ̀dà Àkànbí after all èèyàn ti wá ní bọ̀dà Àkànbí náà kí bọ̀dà Chukwu kán ìní sùúrù ni àbí ṣé ẹ rò wípé tó bá jẹ́ bọ̀dà Chukwu náà wà ní position lẹ́wà ṣé ìwọ̀n wà fọ̀nà yín ni àwọn tó yẹ pé àwọn aráàlú wọn nìkan náà máa kó sí business. wo ó ṣe aya mi ojú òní tiẹ̀ please ó tán n tó yẹ kó o rò gẹ́gẹ́ bí àgbàlagbà kó o ti rò lọ́kàn ara kó o ti rò níyàwó ẹ̀ ṣe ń sọ fún ẹ ìyàwó ẹ̀ ló ṣe ń kọ́ ẹ. Òtítọ́ ẹ jọ̀ọ́ ẹ má kẹnu bò mí please ẹ jọ̀ọ́ ẹ má kẹnu bò mí ó dà o mo ti gbọ́n tẹ́yìn méjèèjì jọ sọ ìgbà ò lè máa kó wa. kó ní kí n dìde nísìnyí kí n lọ kó wa kíákíá bọ̀ sí máa kó dé. no ẹ jẹ́ ká jẹun tán èmi ò gbádùn kí n máa jẹun kí n dẹ̀ máa ṣàròyé tá a bá jẹun tán àwa àrẹ́ǹjì báwo ni o ṣe máa lọ kó wa. ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn bó ló forúkọ sílẹ̀ tó ń jẹ́ lágídígba. ẹ má bọ̀ fẹ́ bá oúnjẹ mi jẹ́ fún mi. Tani ẹ kó wọlé o. Báwo rẹ sọ̀rọ̀? Ẹ ká sọ. Dáàdì wa ni. Bẹ́ẹ̀ni. Sọ fún ọkọ mo ti wà lára. Ok, ẹjọ́ kejì nǹkan fún mi. Dáàdì. Sálíù máa jà. Ẹ̀rọ sà. Bọ́ọ̀ ni. Wọ́n ń sà, kí ló ń sà? Pẹ̀lẹ́. Ẹ̀rọ sà. Wọ́n ní ẹni kí n yọjú sí sà. Bẹ́ẹ̀ ni. Sálíù. Sà. Mo mọ̀ pé ilé-iṣẹ́ tó talẹ̀ fún Alhaji Haruna tó fi kọ́lé bẹ́ẹ̀ ló ti ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. Mo fẹ́ ra ilẹ̀ tó tó ilẹ̀
mo fẹ́ fi kọ́lé. that's a good one inú mi dùn sá. bí èlò nílẹ̀ lọ́dọ̀ yín sìn. ilẹ̀ pé oríṣiríṣi ò dáde ibi tí alájí wa tẹ́lẹ̀ yẹn 800,000 naira ní ilẹ̀ ń bẹ̀. ibi tó wà ń sìn nǹkan. owó bẹ̀ yẹn pọ̀ díẹ̀ o. kò ní iye ní. 6 million naira ní per plot. 60 by 120. bẹ́ẹ̀ ni sá. ló bá tán. ẹ̀dùn náà kí ló dé tẹ̀yìn èèyàn máa ń fojú kéré èèyàn náà kí lẹ́yìn èèyàn kí lẹ́yìn fi mí pè ṣe ìdúró mi ń sìn ṣé mi ìdú 6 million lọ ni. ètò bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ sá. sálẹ̀ tó bá máa tó wò yín next week àgbúrò gbọ́ 6 plots báyìí mo fẹ́ rà. 6 plots. tó bá dẹ̀ ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ máa fún ẹ 10%. ẹ jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ sìn. o tún bí mi ẹ bó ṣe dúró. short. kó tó wọ ìwọ̀n làwọn fẹ́ gbọ́ èsì o. in fact máa fún ilé sí ìrọ̀lẹ́. ó sọ pé ó máa ṣèwádìí bóyá communication business or entertainment business tó máa ṣe níbo ló ti fẹ́ lọ ṣèwádìí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ màdìyà nígbà tí èmi pẹ̀lú brother mi tán sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí mo padà dé sílùú yìí ṣùgbọ́n mo ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún un mo á rántí pé ó ti ṣàlàyé ohun kan fún mi pé ó ní mi ò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tí wọ́n ti sọ ìṣe wọn nù àbí nǹkan míì tó ń ṣe ní ìdílé wọn tí wọ́n ṣe mọ́ ara tọ́ ó máa ń jẹ́ kí ọ̀pọ̀ ẹlòmíì gbogbo tó bá lé orí sége 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 sége. Ó ní ká sọ pé mo ti ṣe ìwádìí nígbà tí mo fẹ́ ìyàwó ń gbà yẹn ìwọ̀n ìbò tí mo fẹ́ tí mo sọ pé ó wà kíwà yẹn ó ní gbogbo tó ṣẹlẹ̀ sí mi ò ní ṣẹlẹ̀ sí mi. irú ìwádìí wo ni. láti ìgbà tó ti wá sọ̀rọ̀ yẹn fún mi kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe láyé yìí máa consult Ifá ni. Ifá. Yes. a rí mi nílé ológun. Oh yes. Ayọ̀lẹ̀. So ìwádìí tó ṣe lórí mi kí ni Ifá wí. Èmi ò tí ì ṣèwádìí kankan pa tiẹ̀. Oh yes. Èmi tí ì ṣèwádìí kankan pa tiẹ̀ ṣùgbọ́n Ifá tó wà lórí ọkàn mi tó sọ fún mi pé mi ni mo ní. Ṣé ọ̀rọ̀ ẹ̀rín ni? Ifá méjì ni mo ní. Ìkan wà níbí báyìí jẹ́ pé nǹkan tó bá sọ pé kí n ṣe máa ṣe ni. Bá fẹ́ mú that of my dání mo tún wá lè lọ consult àwọn onímọ̀ ń gbà náà. You understand? Ká sọ pé mo mọ̀ ni. Pẹ̀lẹ́. Mi ní wúlẹ̀ ṣe wàhálà rárá. Màá dúró de àsìkò yìí. Kí n tó dábàá pé mo fẹ́ fẹ́ wàhálà. Ayọ̀bámi, ọkọ mi. Bó ṣe wọn náà ló ṣe máa ń ṣe nǹkan yìí. Ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Ṣùgbọ́n bọ́lọ̀ ṣe la máa rìnrìn àjò tiwa nìyẹn. Jẹ́ ká dúpẹ́ kó tiẹ̀ tún jẹ́ kí ọ̀nà wa ká tún pàdé ara wa. Ali. Hello. Ẹ jọ̀ọ́ Prince ni mo béèrè. Prince tó ní ilé. Inú ilé. Prince kan kò gbé inú ilé yìí o. Ilé Prince rèé mo ti àtijọ́ wá bí rí. Ilé tẹ̀ ń wo yìí guest house ni. Kò ṣe lé gbígbé fún anybody. Ibi ló ń gbé pẹ̀lú ìyàwó ẹ. Prince ti gbogbo sí Prince kankan bí. Peter wa yìí hòtẹ́ẹ̀lì ní guest house. Kò ṣe ilé àbí ẹ rí pé ibi jọ. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe. Prince tó ń gbé bí ni mo béèrè òun àti ìyàwó ẹ̀ náà jọ ń gbé bí. Prince ẹ̀sà kò ń ṣe Prince ló ń gbé ibà ibi tẹ̀dẹ̀ rí kò ń ṣe lébi bí guest house ní ibà ẹni tó dẹ̀ ní ibà Igwe lórúkọ ẹ̀ Igwe tàdé ń sọ èkó tí níyàwó. Ẹ̀dùn o dáadáa wo lẹ ń sọ lẹ́nu yìí Prince tí mò ń sọ yìí kì í ṣe Prince kì í ṣe ọmọọba bẹ́ẹ̀ o Kàmọ́rù lórúkọ ẹ̀ ṣùgbọ́n Prince ọmọọba ni gbogbo èèyàn mọ̀ ọ́ sí mo mọ tí mò ń sọ o ẹ má dà mí lórí rú o. ẹ sà Kàmọ́rù tẹ̀lé ẹ̀dá ọkàn ẹ̀ ẹ̀dí tẹ̀gò sà torí eléyìí kò ń ṣọmọ Yorùbá. mo ní mo ti wá bí rí pẹ̀lú Prince tó nílé ibi lòun àti ìyàwó ẹ̀ ń gbé mo ti jẹun bí rí. wọn àti ìyàwó ẹsà ìlàjì bóyá kò ṣe ibà ilẹ̀ wọ̀ sà. ẹsà ìlàjì ṣìnà bó ṣe rí dé. Pèsè kéé.
bàbá kí ló ṣe láàrin ẹ̀yin àti prince gan tẹ̀kan pariwo tẹ̀kan ń ṣe kí látàwọn kí ló dé gan. ó ṣe mo kówó fún prince ní owó 15 million. 50 million naira. bàbá 15 million. wọ́n ti gbé yín mọ́ra. ẹ sà ẹ lajú ibà ẹ̀kọ́ sà bóyá kò ṣe ibà ilẹ̀ gbà wọlé sà. ẹ dúró ẹ̀yin boys ẹ dúró ibi ló ń gbé dágbé ẹ fẹ́ kí n fún yín ní ọ̀ràn ibi ló ń gbé ẹ jẹ́ ìrìn o. ẹ jẹ́ ìrìn o bẹ́ẹ̀ ni mo ń ṣe ní gbígbé láti bọ́dì. ẹ wojú tèmi sà ẹ wò ẹ ti gbé ju ibà yóò dàbí máa lọ sà ẹ ti ṣìnà ẹ gbọ́. irú bóyá ẹ̀yin yẹn ló ń gbé. alẹ́ ní bọ́dù gbé ibà yìí guest house ni a fi ń rẹ́ǹtì mo ṣí gẹ̀ẹ́jì fún yín ẹ máa lọ ẹ jẹ́ ẹjọ́ kò dé. níbo lè ti gbé kó ẹ sà ẹ lè jẹ́ ẹ jẹ́ àwọn síta. wọlé ìwọ́n jọ ẹ bá ṣìnà mímọ́ o. ìwọ gan wọn bá ṣí bí kíní. wáyé ṣí géètì fún yàn o lè dúró tako bá sọ̀rọ̀ ni. mo gbà tí mo ṣí géètì fún wọn orí mo múra tó ń sora mo pé orí pọ́n lóko ni mo kàn fẹ́ gba yàrá ni. tó bá dákú sí ìbáyìí tí wọ́n ní wàá gbé àbí. dandan bá lọ àpọ̀pọ̀ dandan ìyẹn ò gbọ́dún jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ooo ló máa mú jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. èyí ò ṣe ló máa gbà ooo. Where are you? Gabriel. ajá ló lẹ́rù ooo pẹ́pẹ́ parọ́ ooo tèmi agbára káká la fi láyé ọ̀nà ìgbàlẹ̀ ò ṣe pàjù ìwọ àjẹ́ tí ó pọ̀ mẹ́jọ ní ọ̀nà. ẹ̀ ló ṣaléwá ó dá mi lójú wípé ìgbà tí ó bá fi ń ka lẹ́tà yìí bàálù mi ti máa wà lórí òfurufú lọ́nà France níbi tí mo ti ń lọ bá ìyàwó tèmi tí àjọ jẹ́ sàwáwò gbogbo ìfẹ́ tí èmi àti ẹ sọ pé a ní síra wa ẹ̀tàn ló bá dé o báwo ni ọmọkùnrin 32 years ṣe fẹ́ nífẹ̀ẹ́ ìyá 45 years nínú Naija wa yìí ẹ̀fún àbẹ́ẹ̀dì Madam Shalewa díẹ̀ ni ìyá tó bí mi fi jù yín lọ lọ́jọ́ orí èmi náà wá dárò wípé ó dàbí ẹni wípé ìyá yìí ń lo orí mi tàbí ẹ̀jẹ̀ mi ṣe nǹkan kan ni ṣùgbọ́n ṣá o ó lè gbé ó lè gbà ní ohunkóhun tí ẹ bá fi orí mi ṣe èmi náà ti gbà padà o àwọn chẹ́ẹ̀kì méjèèjì tí ẹ ti sáìn sílẹ̀ nínú ilé èmi ti kọ iye tó wù mí síbẹ̀ 3 million naira lọ́nà méjì ìyá mo ti gbé 6 million naira lọ mo rí owó tí wọ́n send sórí fóònù tí o ò mú jáde ó sì lówó díẹ̀ náà o ní balance 21,000 naira ìyá wa Ṣaléwá mo kí yín ẹ ṣé gan ó dàbọ̀ èmi ni ti yín tòótọ́ Gabriel Olúgẹmọ. Gabriel pa mí Gabriel ti pa mí o Gabriel pa mí mo gbé gbèsè dé ìwé ìgbà ní gbèsè. bọ́lá mi ti gbọ́ ìgbẹ́ Gabriel ti sá lọ. kí ló kàn mí pẹ̀lú Gabriel ni. Gabriel ti gbé mi lọ́wọ́ ti sá lọ. ẹ̀wẹ̀ tí mo tún ní kí n wá bá ẹ̀wọ̀ Ṣaléwá ó jẹ́ àwọn èrè pẹ̀lú Gabriel kẹ́ tẹ́ ń kóra yín káàkiri ni wọ́n lù mí jìbìtì mo ní kí n wá sọ fún ẹ. alójúlẹ̀ yìí náà jí mi. Prince ti gba owó ọwọ́ mi Prince ti lù mí jìbìtì Prince ti sá lọ o Prince ti gba owó ọwọ́ mi o Prince ti sá lọ. Hello, Tani ìyá Sílífà Obama ti pè mí sásìkò yìí Obama pè mí sásìkò ilé ti jóná ilé jóná olùwádé mi adílé ìtàkùn náà adílé olóṣòro ṣe. ilé ìtọ̀dọ̀ tiwa lóhùn ní àti ọmọ kan tó ní mo bí ọmọ kan tó ojú kan ẹ̀pà ojú kan èrè wọn lọ sí jóná mọ́lẹ̀ o Sílífà kọ́lọ̀ ọ̀dọ́ mọ́lẹ̀ ọmọ tó máa jáde graduation lọ́sẹ̀ tó ń bọ̀. Àjálù ìpọ̀. Okay, no. It's all right. Bọ́dá mi ewu àwọn bọ́dá mi kí mo lè lù báyìí. Ẹgbẹ́ wẹ̀ báwo bọ́dá mi ò fọ́ sí ẹ̀wọ̀. Mo fẹ́ yàgbẹ́. Bọ́dá mi. Bọ́dá mi máa ṣe rà yẹ. Bọ́dá mi. Ayọ̀mí. Yes, madam. Níbo la lọ gan-an? Ó ní ìwọ̀n ṣọ́ka jáde. Bí tá à ń lọ mi wò, àkàn lọ látẹ̀ẹ̀kọ́ àti ìdèbẹ̀. Ṣé mi wá dàgbò báyìí ọlọ́run aṣọ àlọ́mọ? Aṣọ àrọ́mọ ni màmá dá mi lè dáhùn. Ṣé pọ́blẹ́tì mi pẹ̀lú ẹ̀ ṣé ó yẹ kó ní question ṣá? Ẹni tó ń gbé ìyàwó bàbá kò yẹ kó garùn lọ́rọ̀ mi pẹ̀lú ẹ̀. Ṣẹ́rù ń bẹ̀ ni.
bọ́ kọjá ìdè wà ń bèrè gbogbo lánàá gbòòrò wọn bèrè wọn. mo kàn ń sọ nítorí àwọn ọmọ kan dóde ní àwọn lọ sí beach. beach tí olùwà àti èmi àti gbogbo láwọn ọmọ àjẹmọ lọ bẹ lẹni àbẹ gbogbo ayé lájọ máa jẹ bẹ. ọjọ́ birthday mi àwọn ọmọ mi máa ń lọ pé ká celebrate. mo kàn mú ọmọ ẹgbà bíbá yìí nítorí ọjọ́ tí odò bá máa wà ní àwọn lọ́nà tó church sí bíbá yìí so àwa lè mọ gbogbo ọ̀nà tó yẹ kó lè gbà wọ́n bẹ̀ nítorí ọjọ́ tó bá máa dá wà. pẹpẹ parọ́ ogun wa máa fogun ogun wa máa ń lani lóògùn inú ẹ̀ dájì kò sẹ́ni a lè finú tọ́ ogun wa máa lágùn ogun wa máa ń lani lóògùn inú ẹ̀ dájì kò sẹ́ni a lè finú tọ́ it's a soundtrack speak dákọ̀ mọ́ báyẹ̀ ṣe jẹ́ ọjà rẹ̀ tipátipá ni màmá ti máa ń sọ lẹ́yìn wọn ò láyé. Ayọ̀bámi. Yes, madam. Kí la wá ṣe ń bí? Níbí báyìí. Anyway, mo ní mú láti fi ṣe surprise fún ni. Surprise. Gẹ́rẹ́ tí mi pẹ̀lú ẹ̀ tí àpàdé ara wa ni mo ra property tó wọ̀ yìí. Mo ra pamọ́ síbi in fact mo ti ṣe anything bẹ́ẹ̀. Àtàwọn tó ń ṣe ń bẹ̀ o àtorúkọ ẹ̀ kò sí nǹkan kan tí mo ti ṣe. Mo wá pinnu láti gbà tí mi pẹ̀lú ẹ̀ ti pàdé pé tó bá di ọjọ́ birthday máa fi ṣe present fún ẹ báyìí. Máa ṣe any surprise. So láti èmi lọ hotel tó ń wò yìí belongs to you. Ó ra hotel yìí fún mi. Yeah. Am I dreaming? You are not dreaming. Fún birthday present. Ayọ̀ mi. Kí ló ń ṣẹlẹ̀? Báyìí. Tí àǹtí la wà. Ayọ̀, ìkan nínú àwọn properties ọkọ mi tí mo ní àwọn ẹbí ọkọ gbà lọ́wọ́ mi. Òun nìyí tí àǹtí hotel tí mo sọ fún ẹ rèé. Property ọkọ ẹ. Yes. Tí àǹtí nìyí. Wọ́n fọ́ ọgbọ́n tí Ayọ̀bá ń bẹ̀rẹ̀ lórí ìwà wo wọn wo owó ìyàwó lónìí àwọ̀ báwo bá ti ní kó wá fi jẹ́ hàn ní wọ́n fi gbọ́n fi kú bí o wọ́n fọ́ olùfọ́n ọjọ́ ìgbọ́n olùgbọ́n lọ́tún ọlọ́kan ìṣẹ̀yàn fún ọ̀tá rẹ̀ lọ́sẹ̀ jẹ́ ilé ọ̀yẹ̀kúlùgbé àwa wọn dábàá wọn ọ̀bọ kó àwọn ọmọdé ò ọ̀bọ kó wọ́n wọ́ ọlọ́mọ oyè ìbọn kárí lé Ifá ní kó má jẹ́ àsìn tó dábàá sí kó má mi kàn wọ́n ní tí ò bá já tí ò bá ro wà á délé báyìí wọ́n fi ẹjọ́ ìwọ̀n wọ́n fòdìdí létẹ̀. Ifá ní kí n má jáyà. Bẹ́ẹ̀ ló wí. Ẹ̀rí Ifá jánà ohun tí mo dá Ifá lé lórí gangan dúkìá kan ni mo fẹ́ rà ilé wa ni àmọ́ kì í ṣe ilé tí àwọn èèyàn ń gbé ó jẹ́ hòtẹ́ẹ̀lì. Hòtẹ́ẹ̀lì tí mo dẹ̀ ń wò yìí kì í ṣe owó kékeré o owó tí èmi rò pé yẹ kó ta ibi tá à ń wí owó tó pọ̀ rẹpẹtẹ ni bíi 150 million ni mo fọkàn sí ṣùgbọ́n owó tó ń pè fún mi èmi tún ná sẹ́yìn síbẹ̀síbẹ̀ náà wọ́n ní kí n mú owó wá ni. Ibi tí ara ti sọ̀rọ̀ fún mi ni pé ǹjẹ́ mi ní tọ̀wọ̀n àgbàlagbà lọ báyìí kí n béèrè tó bá yẹ kó máa mú jìbìtì dání. Owó tó gbé mi wá bí nìyẹn. Ifá tó sì dá Ifá tó dá ni ó ní kò sí jìbìtì fún bẹ́ẹ̀ lọ sọ owó tó o ní san kódà lẹ́yìn eléyìí tí o wí ire mi tún wà díẹ̀ tí ó tún ti bẹ̀ jáde. Lẹ́yìn eléyìí. Àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa. Àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa. Bẹ́ẹ̀ ni àgbà kan bó lọ́wọ́ mú. Kò bí sá kí ni àwọn nǹkan tá a máa ṣe lọ́wọ́ bí nǹkan ètùtù ẹ̀sìn. Kò lẹ́gbọ́n kò létùtù tí n bá gbowó lọ́wọ́ ẹ̀ mo kàn fẹ́ gbowó tí màá fi jẹun ni akáṣe ẹ̀ tí ó bá dùn tán a lè lọ ṣe nǹkan sórí ilẹ̀ yẹn. Ọlọ́wọ́n bá ọba ńlá níyàwó ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo fẹ́ ra hòtẹ́ẹ̀lì yìí owó tán pè fún mi ò tó nǹkan kan mo tún á bìtì owó yẹn lọ́lẹ̀ mo wá ń dá ọ̀tún pé
pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ wọn tó ní kí mo wá ni ẹ bá ṣèwádìí lórí ọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì bàbá yẹn sọ fún mi pé kí n sanwó ẹ̀ kí n rà pé kí n fọkànbalẹ̀ kò sí wàhálà pé oore tún wà lẹ́yìn ìgbà tí n bá ra hòtẹ́ẹ̀lì tán ṣé wọn lóore tán reverse ni. ṣé ọkọ mi mo really appreciate ẹ àjọ máa bá ara wa pẹ́pẹ́pẹ́ ṣé kí n ra bíbá ẹ fún mi. Yes. I am so happy tí ẹ mọ nǹkan tí mo lè sọ. má wọ ẹ my dear. ó ga o Hello, ọ̀rẹ́ mi. Hello, báwo ni Helen? Mo wà okay o. Ń kọ́ Ayọ̀ ńkọ́? Ayọ̀ wà pẹ̀lú mi báyìí. Helen, guess what? Mo wà ní T&T hotel báyìí. T&T hotel? Kí ló ṣe mi? Mami kan, má bẹ̀rù. Good news ni o. Ṣé mo pé Ayọ̀ òun ló ra T&T hotel? Ro ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. I'm so happy. Gbogbo ti ẹ̀ yé mi bí àlá ló jẹ́ fún mi. Ó fún mi as my birthday gift. Ọ̀rẹ́ mi, mama gist later. Ń kọ́ Ayọ̀ ló ra T&T hotel. Ọlọ́run mà tóbi o. Tí ẹ mọ̀ kọ́ sí mi sí. Mo ti ń jẹ́ ẹ̀ka tí mo lálà ẹ̀. lálà máńjà báwo ni. ẹ múra bí. bẹ́ẹ̀ni àwọn níyàwó ọ̀gá wa tó ní hòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ tó ṣaláìsí kó tó di pé yín rà. I see. No problem. Bó ṣe wí ẹ náà láti wákàtí lọ òun ló wá padà níbí báyìí látòkè délẹ̀ ẹjọ́ mo máa ṣe ń bi ni ìwọ gan náà mi ò ní ẹ lé àfẹ tí ó bá iṣẹ́ dáadáa lókun tó bá ti lóhùn fẹ́ kò fẹ́ náà ni. Ogun wa máa fogun, ogun wa máa ń lani lóògùn, inú ẹ̀ dájì, kò sẹ́ni a lè finú tọ́. Ogun wa máa lágùn, ogun wa máa ń lani lóògùn, inú ẹ̀ dájì, kò sẹ́ni a lè finú tọ́. It's a soundtrack speak, dákan mọ báyé ṣe jẹ́ ọjà rẹ̀. Tipátipá ni màmá ti máa ń sọ lẹ́yìn wọn o láyé inú rẹ ni kò tẹ́ mọ́ o ọ̀rẹ́ má máa mọnú ẹ lóbi wọn torí inú ẹ dá máa jìn ó dìjọ lọ àtàǹpàkò tẹ́rì níjúwe ọkàn lẹ́yìn ilé làwọn o ká tó sọmọ lórúkọ ara lé ọkọ ẹni wọn ò fojú rẹ̀ wò ni o ìmọ̀ràn ìkà ní tẹ̀gbẹ́ ò sì ń gbà ó ká ṣe jẹ́jẹ́ bí ká jẹun ká má yọ ni ló ń ṣe wọ́n ò jàre ṣùgbọ́n àjà ló lẹ́rù pẹ̀pẹ́ ń parọ́ lórí asán ogun wa máa fogun ogun wa máa ń lani lóògùn inú ẹ̀ dájì kò sẹ́ni a lè finú tọ́ ogun a máa lágùn ogun wa máa ń lani lóògùn inú ẹ̀ dájì kò sẹ́ni a lè finú tọ́ ìlú kò bàjẹ́ ni ṣe bóun lọ́ta ń lù ó ayé oníbòjì ọ̀run ṣá ní ìbòjì ayé gbogbo wọn báyé yìí ṣe bá dọ́rùn àhóró lè ṣe bí lè ṣe ka ilẹ̀ yìí o tọwọ́ rẹ̀ bọ́ṣọ́ mọ́kè tó àjà ló lẹ́rù pẹ́pẹ́ pààrọ̀ ni o ohun tó bá àjọ tèmi dandan ṣáni ó jẹ́ tèmi ogun wa máa fogun ogun wa máa ń lani lóògùn inú ẹ̀ dájì kò sẹ́ni a lè finú tọ́.